tó mo tún kí wa o. Mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. Ẹ tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Lórí ètò yín tá a pè ní Ìtàn Yorùbá. Àkọ́kọ́ ohun mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tí ò ní tán, ẹ̀yin ni àṣà tí ò ní sá, ẹ̀yin là ń dá sọ̀rọ̀ wa pé bó ni ìtàn àti àṣà wa, bó ni ò ṣe ní parẹ́, bó ni ohun àjogúnbá àwọn bàbá wa, bó ni ò ṣe ní di ohun gbàgbé lójú ayé wa. Mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe àtìlẹyìn fún Ìtàn Yorùbá láti ọdún 13 tí Ìtàn Yorùbá ti bẹ̀rẹ̀. Àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, wọ́n mọ̀ pé ẹlòmíì tí ò mọ bá ti ń bọ̀ lọ́dún 13, wọn ò ní mọ ibi tá a ti ń bọ̀. Kò sì sí nǹkan míì táwọn tó ń tẹ̀lé wa fi ń tẹ̀lé wa. Wọ́n mọ̀ pé ojúlówó ìtàn ìlànà ó gbọ́ lórí ètò Ìtàn Yorùbá tí ń ṣe ti Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas. Wọ́n mọ̀ pé ojúlówó ìtàn. Bákan náà mo kí bàbá wa Chief Imam gbogbo ìlú Ìdó nílẹ̀ Ìbàdàn, Chief Imam gbogbo ìlú Ìdó tó tún wá jẹ́ chairman alága fún àwọn ìmáàmù àti àfáà ìlú Ìdó àti ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ Ìdó lápapọ̀. Ìjọba ìbílẹ̀ Ìdó náà ni ìjọba ìbílẹ̀ tó tóbi jù ní ilẹ̀ Ìbàdàn. Nínú ìjọba ìbílẹ̀ 11 tá a ní, Ìdó náà ló tóbi jù. Wọ́n ṣe wàlímọ́tùl Quran fún àwọn ọmọ wọn. Tẹ́ bá ní bó ṣe yẹ wá ń bẹ̀, a mọ̀ pé Yorùbá lásà bó ṣe yẹ wá ń bẹ̀. Ìlànà ó tún mú mi rántí ìlànà ìjọ táwọn èèyàn máa ń lò. Wọ́n ṣe wàlímọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà náà wà ń bẹ̀. Wọ́n sì ní ká bá àwọn èèyàn sọ̀rọ̀, wá tó bá wọn sọ̀rọ̀ wípé táwa sì sọ̀rọ̀ lé lórí náà ni ká ṣe ilẹ̀ Yorùbá, ká nífẹ̀ẹ́ ara wa, ẹ má bù eléégún, ẹ má bù ọlọ́ṣun, ẹ má bù Christian, òǹkálukú ó ṣe ẹ̀sìn rẹ̀, inú lè mú lọ síwájú báàlù. Ọlọ́run ti rí wa kó tó dá wa síbi tó dá wa sí. Àbí àwọn bàbá wa kásá àti ṣé táwa náà mọ̀ pé Ọlọ́run wọ́n ti bá dáadáa lọ sọ́dọ̀ Ọlọ́run. Ìgbàlẹ́ ìbátá wa lọ kẹ́kọ̀ọ́ eégún jáde, Ọlọ́run dààmú eléégún lọ́nà ló fi wà nìjà náà. Mójú tó lé rẹ̀. Yé láǹfààní. Ìwọ tó lọ kẹ́kọ̀ọ́ eégún jáde tó ń dáwọn ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ só mójú tó wọn náà. Ó dìgbà tá a bá rí ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀, bá a bá rí bí Ìsìláàmù ń ṣe rí lára wọn, mójú tó lé rẹ̀ kó tó di pọ́ lọ fẹ́ máa yọ ìrun ojú ẹlòmíì. Àkọlé tá a fi síta mẹ́sẹ̀ rí ní ìsìn wọ́n ti máa tó pera wọn wá. Èpè ó tún ti dé o, ó tún ti dé wà àkọlé tọkọ o. Wọ́n ti lọ máa pera wọn wá. Gbogbo nǹkan tẹ́mi bá sì ń ṣe pẹ̀lú ẹ̀rí ni, pẹ̀lú àlàyé. Mo ti sọ tẹ́ ẹ bá ti jókòó jẹ́ àfìyín lẹ̀. Àmọ́ tẹ́ ẹ bá jókòó jẹ́ àwa náà ò ní fi yín lọ́rùn lẹ̀. Torí pé jẹ́jẹ́ mi ni mo jókòó tẹ́ bẹ̀rẹ̀ sí ní tọ́ ìran mi, tẹ́ ń tọ́ ilẹ̀ Yorùbá. Ẹ má dẹ̀ ti ń wá tó bá ti ń ba ìtàn Yorùbá jẹ́ àbí ó bá ń fẹnu àbùkù kan ilẹ̀ Yorùbá àbí ọba Yorùbá, a jẹ́ wípé àgbo wèrè tí ń ṣe áfúlágbò rẹ̀ mu. Ní ọ̀sán yìí, lẹ́yìn ìgbà táwa dé láti ibi wàlímọ́tùl Quran tí bàbá wa Chief Imam àgbà Ìdó tí wọ́n ṣe, lè mo rí tí fídíò yìí wá. Ẹ kú mọ̀ pé àáfàá tí mo fẹ́ràn ní Jákmà dáadáa, àáfàá mi dáadáa ni. Ìyẹn dáadáa làáfàá mi. Ní kíní bá tó gbé wá fún mi. Mo wá rí àkọlé tí Jákmàn ń kọ. Ẹ wo àkọlé mi. Àkọlé Jákmàn ń lélẹ̀ báyìí. Àkọlé rẹ̀ ni Emir. Ẹ má fi ọba Ìlọrin wé ọba kankan, ó yàtọ̀ síra wọn. Àkọ́kọ́ Emir yìí sọba, tá a máa sọ náà nìyẹn. Emir yìí sọba, Emir lẹ́mìà ń jẹ́, ta ló dádé fún tó fi ń jọba. Ẹ̀dá akọ bí tẹ́ ti dádé fún un. Nínú kan ìyẹn tẹ́ fi ń pè lọ́ba ni pé tí wọ́n bá fi lè pè lọ́ba ní ìpínlẹ̀ Kwara, 3rd class last grade ni ó wà. Tẹ́ fi wá mọ́ ṣe ọba ni ọba ni. Ẹ mọ̀ pé ọba nílẹ̀ ìgbàdélé lórí. Àbí ojú ò tí àwọn ọba tiwa láti dádé. Ojú ọ̀tá àwọn ọba tiwa láti dádé. Àkọlé tó fún ni pé ẹ má fi ọba Ìlọrin wé ọba kankan, ó yàtọ̀ síra wọn. Àkọ́kọ́ Emir yìí sọba. Nítorí kó kọ ni pé ẹ má fi Emir Ìlọrin wé Emir kankan. Èyí tẹ́ jọ ń jẹ́ Emir ìní ẹ fira yín wé. Now, etí ọ̀wá yìí yẹn jẹ́ ń ṣàlàyé.
ṣe é rò pé òfin orílẹ̀-èdè ò sí lọ́wọ́ wa gẹ̀ẹ́sẹ̀tì àwọn British ń bẹ lọ́wọ́ wa emir leader of community ni olórí àwọn kìí ṣe pé wọ́n nígbà gan táwọn Gẹ̀ẹ́sì tẹ́ bá wọn ò gbà gẹ́gẹ́ bí olórí fún gbogbogbò ẹni tí iná kojú ó ní balógun alánàmú tí ń bẹ nígbà náà agbára rẹ̀ pọ̀ láàrin alánàmú àti ajíkòbí agbára máa ń rotate lọ́dọ̀ wọn iná kojú wá ní balógun tí ń bẹ ní alánàmú gbà náà ó lágbára ju emir lọ ó fojú emir rí mọ̀ bú ṣùgbọ́n abọ́dé ṣé láwọn kìíní mo ẹ̀sẹ̀ wá mọ reason tó ṣe pé nígbà wọn fi ní wọn mọ̀ gbóúnjẹ wá sísàlẹ̀ wọn ò jó oúnjẹ ọ̀dọ́dọ̀ wọn bí ó ṣe ń gbàbọ̀dé fáwọn àǹbì náà wọ́n ń gbàbọ̀dé fún wọn lókè ọ̀yà nígbà tí wọ́n fẹ́ bá wọn nọ́ọ̀tì jà Sókótó ọba Sókótó Sultan Sókótó òun rí wípé tóun bá wá ràn lọ́wọ́ àwọn Yorùbá ó sì mọ̀ pé àwọn mùsùlùmí tó jẹ́ Yorùbá ń bẹ àwa mogun jà á lè bóun dìlé wọn tó wọn fi bẹ́yà bíi Sudan ní Niger ní táwọn fi bá British jà ó wá kọ lẹ́tà sí Emir Sókótó Emir Sókótó sì ti ní bágì pẹ̀lú àwọn British lórí bí gbogbo agbára lórí ó ṣe jẹ́ tóun lọ́wọ́ á da Sultan Sókótó lórí àdéhùn wípé agbára tí ń bẹ lọ́wọ́ balógun alánàmú wọ́n jẹ́ kí agbára òun ó dọ́bù torí pé àwọn emir àwọn ìdílé emir yìí wọ́n èé ṣe ọmọ Usman Danfodio gan kẹ́tọ́wọ́ kan wọ́n tún ń dalẹ̀ ara wọn o náà fi wá ṣe ìní òfin kó ogun ránṣẹ́ tó bá British fọwọ́sowọ́pọ̀ torí ńgbà tí ọjà ti jẹ́ ní ọdún 1897 tí wọ́n lé wọn lọ Òṣó Ògbómọ̀ṣọ́ wọ́n ti mọ̀ pé Sòkòtó ti sòdí àwọn káwá ní pé ẹ̀rẹ́ fi wé wọn ọ̀gbà ti yín lọ́hùn ẹ̀ ń dalẹ̀ Yorùbá rú ìwà àbọ̀dẹ̀nu ṣùgbọ́n kọ́mọ́dà bíi pé mi mọ̀ ń pa ẹja gbọ́ látẹnu Mukadamu Jackman fídíò ń dà ẹ máa wo nǹkan ẹ máa mọ gbogbo tí ọmọ sọ nípa àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn olórí wọn ẹ sì ní adákẹ́ gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ pè mí tí mò ń sọ fún pé tẹ́ ẹ bá ti sọ fáwọn náà tẹ́ ẹ bá ti pẹnu wọn mọ́ àwa náà ó dákẹ́ àmọ́ tí wọn bá ti pẹnu wọn mọ́ àní dákẹ́ rárá báyìí tá a dákẹ́ òsì ẹ wá gbọ́ nǹkan àtẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ jẹ́ àfáà ilẹ̀ tẹ́ wà nílẹ̀ Yorùbá tẹ́ fẹ́ jẹ́ alábọ̀dé ẹ ṣọ́ra yín Fúlàní èsè tẹ́ lè bá ṣe ẹ mẹ́jẹ lọ ní ó gbé yín mọ́ra tíjà bá ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ Christian Mùsùlùmí àti ẹlẹ́sìn ìbílẹ̀ á parí ẹ̀ láàrin ara wa bó ṣe jẹ́nu pé tíjà bá ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹ̀yà àtẹlẹ́sìn ìjọba àpapọ̀ ni ó parí ẹ fi wàhálẹ̀ ilẹ̀ Yorùbá á parí ẹ̀ láàrin ara wa ẹ má dá sí ẹ rántí lé yín ẹ rábò sí yín wọn ò gbà ti yín lókè Ọya ọ̀hún nígbà tí ààrẹ kan bá mẹ́mẹ́ tó bá járe òkè Ọya ìgbà náà lẹ́ẹ̀mọ wé láwà ní mùnáfìkì lẹ́ẹ̀mọ láró òkè Ọya níyìn Tinubu ti débẹ̀ ní ìsìn ilẹ̀ Yorùbá lẹ tún jẹ lẹ́nu ẹ̀ ń tara yín ta ní ọmọ yìí. ẹni ó bú ọba àlọrin níwẹ̀ nìkan jáde ìwà tó bú ọba àlọrin kí tẹ́tí rẹ̀ ń bẹ̀. bàbá ọba àlọrin jòkó jẹ́jẹ́ nínú gbogbo ọba tí. kẹsẹ̀tì rẹ̀ ń bẹ ó yẹ kẹ́ ẹ ti fọlọ́pàá gbóǹtọ̀ ni ẹnìkan jáde gbàrà ó bọ́ bá àlọrin kẹsẹ̀tì rẹ̀ ń bẹ ìjọ tí wọ́n bú Aláàfin Ṣàngó ńkọ́ àbá ọ̀mọ̀pọ̀ bá l'Ọ̀rúnmìlà náà ọba tí ń dádé àníbò sí pé mọ̀ tán lẹ Yorùbá ìwọ́n ń sọ yí pé ṣé Ṣàngó tí wọ́n bá gbé sí Ronaldo lẹ̀ tí wọ́n bá gbé Ṣàngó lẹ̀ sí Ronaldo ọmọ dàbí pé mo kún parọ́ ọmọ tọrọ pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò ní mọ ibi tọ́rọ̀ ti ń bọ̀ èmi èsì ìfẹ́ kéèyàn máa sọ pé àbímọ kàn ń parọ́ ni ẹ jẹ́ ìwò fídíò ń dà ibi tó ti sọ̀rọ̀ òǹdélé. ẹ dákun torí Ọlọ́run ẹ dákun ṣé Ọya tó ní followers ní Instagram. so ní sà so Ronaldo ni. Ifá ṣé Ifá ní sà tó Messi ẹgbẹ́ Ifá kalẹ̀ ẹgbẹ́ Messi kalẹ̀ ẹ wá ní káwọn ayé ó mú kan wàláhì Messi wọ́n mú. Ifá ò ní sà tó Messi Ṣàngó ò ní sà tó Ronaldo
ibi wọ́n ti máa Ronaldo kárí ayé ẹ̀yẹ gbé Ṣàngó kalẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀ kí Ronaldo wá gbé bọ́ọ̀lù sẹ́sẹ̀ kan máa gbá bọ́ọ̀lù ẹ máa wẹni tí àwọn èèyàn tẹ̀lé Ronaldo wọ́n tẹ̀lé ẹ wá ń bọ̀ wá báyìí ẹ wo tí wọ́n bá ń ṣe máúlúdì. orí TikTok ẹ̀ ni ó gbé sí o níjọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí nílò ó wá tó post ẹ̀ sórí péjì ẹ̀ padà láti máa sọ pé ṣé ọ̀yá ní fọ́lọ́wà lórí Instagram ẹ wo bí làákàyè rẹ̀ lọ ọ̀yá ṣé Instagram wà láyé àwọn ọ̀yá kò sí Instagram láyé wọn ṣé Ifá Emir Ìlọrin só ní fọ́lọ́wà tó sí Ronaldo èèyàn mélòó lọ́mọ Emir Ìlọrin wọ́n mọ Aláàfin Ọ̀yọ́ kárí ayé ju Emir Ìlọrin lọ wọ́n mọ Ọọ̀ni kárí ayé ju Emir Ìlọrin lọ Aláàfin Ọ̀yọ́ ọpọpúlà ju Emir Ìlọrin lọ Ọọ̀ni ọpọpúlà ju Emir Ìlọrin lọ nínú ìtàn nínú ayé lónìí tá a wà yìí àṣe tá a fi ń ṣe òdiwọ̀n ẹ̀sìn nu ṣé Ọ̀yá ní fọ́lọ́wà tó lóní kí lórí Instagram ṣé Ọ̀rúnmìlà ṣé Ifá ṣé ó ní fọ́lọ́wà ká gbé Ṣàngó lẹ̀ bàbá tèmi Aláàfin Ọ̀yọ́ kẹta ó jọ ẹnu ẹ lọ o ṣùgbọ́n Emir àní ẹja gbé tẹ́ bá gbé Emir alẹ̀ tẹ́ gbé kí ẹ tó ṣe sí Ronaldo gangan JC aṣọ ìgbábọ́ọ̀lù sí Ronaldo CR7 tẹ́tí wá fi 50 million lórí Emir JC ní ìmù èdè mówó débi pé mú Emir kẹ́ ẹ tó fowó bẹ́ẹ̀ mi ní mú JC sí Ronaldo ní ìmù ní ìwọ̀n nǹkan Emir yín kí wọ́n gbóhùn àti pọ́tébù lẹ̀ ọmọlálọ́mí tí mo pariwo wàhálà gbogbo ìgbà tiẹ̀ wàhálà níbí ń jẹ wàhálà ó popular ju Emir lọ kárí ayé ó popular ju Emir lọ sẹ́yìn la fi mọ nǹkan popularity kan àwọn àfáà kan bẹ àwọn ẹni Ọlọ́run bẹ tí wọ́n ti lọ yálà lọ́dọ̀ mùsùlùmí lọ́dọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ lọ́dọ̀ àwọn pásítọ̀ táyé ò tiẹ̀ gbókọ wọn àmọ́ wọ́n kó Ọlọ́run nífà lọ àlìjẹ́nnà táyé ò gbókọ wọn àìmọye àwọn àfáà tó ṣe pé àwọn àfáà tó bá ló gba wọn mọ̀ pé àwọn ilé ìráyé sá tẹ́tẹ́ yóò gbókọ wọn kí ni ọ̀dà sí Ronaldo tó popular lórí kí ló fi popular fúbọ́là ọ̀dà àwọn sáyẹ́ntìsì kan lọ sínú òṣùpá ní ṣe India àwọn láàdì ń bẹ̀ èèyàn mélòó ló mú ọkọ̀ àwọn tó lọ àwọn tó design robot tí wọ́n gbé lọ èèyàn mélòó ló gbókọ̀ wọn wọ́n sì ṣe tí ó ṣe gbogbo ayé ni ó sì jàǹfààní rẹ̀ Starlink tí wọ́n ti Nàìjíríà nìkan ló ti wà láfíríkà inú space ní kíní satellite wọ́n wà tí wọ́n ń lò wọn ò rí máàsì kankan bá MTN Glo gbogbo wọn Airtel ṣe máa ń rí máàsì kí wọn ò rí kò sì síbi téèyàn wà béèyàn wà nú omi yóò rí nẹ́tíwọ̀kì Nàìjíríà tí wọ́n ń tà ó dà pé mo ti wò ó lọ́nà 378,000 ni wọ́n ń tà èèyàn dẹ̀ máa san 38,000 lé lórí lóṣù èèyàn dẹ̀ máa lo falala ní inú technology èèyàn mélòó ló gbókò ẹni tó ṣe èèyàn ọ̀dà o eléyìí ní ìsìn gbogbo ẹ̀yìn àfáàtẹ̀sí wà sílẹ̀ ń lo wáyálẹ́sì yìí dáàpọ̀ ẹni tó ṣe ẹni tó yìí fẹ́ tẹ̀ pé àkíní mo fẹ́ ṣe yóò máa bá fóònù ṣiṣẹ́ ṣé ń jọ fóònù ń bọ̀ sálẹ̀ lo máìkì pẹ̀lú fóònù tẹ́lẹ̀ mọye níta ti sọ fóònù di à ń fi fóònù ya fíìmù mo ti fi kíní tripod tẹ́wọ́n ẹ̀sẹ̀ ṣe tá a lè lò pẹ̀lú tá a bá fẹ́ fi fóònù ya fíìmù ṣe gbogbo ẹ̀ tí ò ní ṣe èmi gan yìí gbọdọ̀ tó ti pàṣẹ ìgbà tètè tí gẹ̀ẹ́tì ọwọ́ rẹ̀ ń lọ gbé tí mo ti rà ẹ wà kọ́ mi kíní ọgbọ́n jù mí lọ tripod dẹ́ni tó bá fi ń ya ṣẹ́ báyìí kọ́ ọmọ ṣéèkì kíní báyìí kò ní yóò dùn bí ìgbà tó wó mi tí nǹkan kan ò mi ní ṣéyìn wá ni lórí èyún lọ́wọ́ àṣẹ táwọn èèyàn ń sọ pé ààrẹ kí n ṣe sùúrù ló tó ti wá bẹ̀rẹ̀ mí. ẹni ó bú ọba àlọrin níwọ̀ ẹnìkan jáde ìwà tó bú ọba àlọrin kí tẹ́tí rẹ̀ ń bẹ̀. bàbá ọba àlọrin jòkó jẹ́jẹ́. ṣé Saheed Shittu ni àbí Yahya Gamba ni àwọn tá a mọ̀ tó bọ́ba àlọrin nu ẹ lọ gbé wọn ọmọ yìí ni Yahya Gamba ni Saheed Shittu náà ara yín náà kò ní bẹ́ẹ̀ náà ló ti ń pariwo sáwọn lè fẹ́ lọ gbé tí Saheed Shittu bá bú ọba àlọrin àbó bú Emir àlọrin ṣé ọba kan nílẹ̀ Yorùbá ló ràn ẹ wá máa gbọ́ o ẹ wá máa gbọ́ tí Jackman fẹ́ máa wí o. inú gbogbo ọba tí ń bẹ níta fi ń rí pé lọ́rin èsè lẹ Yorùbá nù ṣé ẹ rí ọba àlọrin lérí méjì ẹ̀rí ń pa sírí ni rárá àbí kúlẹ̀ táwọn èèyàn máa ṣe báwọn gan. ẹsẹ̀ gbọ́n kan
sórí ọba aláké nípa tí lórí mídíà rí, sórí bàbá mi ọwá òbòkun àdìmúlà sórí lórí mídíà rí, bàbá mi síkírù àwùjalẹ̀ sórí lórí mídíà rí. Mo lè ka àwọn ọba oníyàádé tí wọn ò sí lórí social media. Bẹ́ẹ̀ ni kéèyàn ò sọ pé wọ́n mọ̀ wà lórí social media. Ọ̀dà Emir Kano kìí ṣàṣẹgbẹ́ Emir Ìlọrin nínú ráǹkì. Emir Kano ìṣẹ̀gbẹ́ Emir Ìlọrin. Gbogbo èèyàn ló ń rí Emir Kano. Ara ìpè ń jáde sọ̀rọ̀ bọ́tà tẹ́ fi rọ̀ lóyè lọ. Sọ́tà ń Sókótó gbogbo ìgbà la máa ń rí location. Yóò wá sílẹ̀ Yorùbá, ó lè lọ ilẹ̀ Ìgbò bí tẹ́ bá ti pè gẹ́gẹ́ bí olórí yóò lọ. Bẹ́ẹ̀ náà ni bàbá wọ onírìṣà wọ́n lọ Ọọ̀ni jáde tẹ́lẹ̀ Jackman tó ọ̀bá mọ̀tẹ̀já sọ̀tàn fún ọ. Torí àwọn tó ẹ̀sẹ̀ tó ń darapọ̀ mọ́ wa Ọọ̀ni jáde títí di ọdún 1902 sí 1903 Ọọ̀ni jáde. Kí ló wá fàtọ̀ ní fi ń jáde? Ẹ jẹ́ gbé kinní ọmọ yìí kéré káwọn èèyàn lè máa rí kí wọ́n lè máa rí mi dáadáa. Kí ló wá fà tí Ọọ̀ni fi ń jáde? Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹ̀. Ìlú kan ń bẹ à ń pè ní Ẹ̀pẹ̀, mo ti sọ several times ṣùgbọ́n ojoojúmọ́ làwọn èèyàn ń join wa. Ìlú Ẹ̀pẹ̀ là ń pè, kìí ṣe Ẹ̀pẹ́ o, ọ̀tọ̀ ní Ẹ̀pẹ́, ọ̀tọ̀ ní Ẹ̀pẹ̀. Ó wà ń bẹ ní orí ilẹ̀ Ìṣàgámù Àkárìgbò Rẹ́mọ. Adéwáwò náà dé pé àwọn náà lẹ́tọ̀ọ́ sádé. Ọba lọ bá Àwùjalẹ̀ bá fún ládé. Nígbà Àwùjalẹ̀ fún ládé, Àkárìgbò ni lórí ilẹ̀ mi, lórí ilẹ̀ mi, ọ̀dàdé lórí ilẹ̀ mi, ohun tí ẹ̀ wá tó bá mi, ọwá lọ ń bá Àwùjalẹ̀ sí Rẹ́mọ níbí ni àbíjẹ̀bú. Ọba dogun, Àwùjalẹ̀ wá ń ṣe àtìlẹ́yìn fún Ẹ̀pẹ̀. Lọ́ba dogun ló di wàhálà 1902 sí 1903. A sì ti parí ogun Kírìjí ní 1897. 1893 gangan lógun parí ní tààràtààrà ṣùgbọ́n gbogbo àgírímẹ́ǹtì kálàáfíà ọwọ́ ọ̀kọ́mọ̀sí wàhálà mọ́ abáde 1897. Wọ́n ti tọwọ́ bọ̀wé àdéhùn kọ́mọ̀sí wàhálà. Àwọn òyìnbó wá gbọ́ lẹ́kọ̀ọ́, wọ́n wá gbó níṣẹ́ dìde. Àwọn tí wọ́n ń jà wọn ò tún dáwọ́ dúró. Wọ́n wá wò pé nínú òwe Aláàfin Adéyẹmí the king of Yorùbá. Aláàfin Adéyẹmí ní tọwọ́ bọ̀wé ọba Yorùbá ní òun kọ́ bẹ̀ the king of Yorùbá. Ọ̀yà ẹgbọ́nsẹ́ dìde ẹja lọ sí Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin Adéyẹmí. Aláàfin Adéyẹmí yẹn mo rò pé jẹ́ ní ọdún 1875 kó tó wá wàjà ní ọdún 1905. Ó lọ gbọ́ ọdún lórí àpèrè. Nígbà táwọn èyìnbó dé Ọ̀yọ́, àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n rí àwọn gbé ọ̀pá, wọn ò ráyè rà láàfin gan, wọ́n gbọ́pá fún wọn, wọ́n kọrí ibẹ̀. Ọ̀dọ̀ Ẹlẹ́pẹ̀ tí à ń torí ẹ̀gbá àwẹ̀ wọ́n gbà lọ. Nígbà wọ́n di bàbá wa láàfin Ọ̀yọ́, wọ́n ní kẹ́ ẹ jèbúrẹ́ o, kẹ́ ẹ jógo omi, ẹ̀sìn léyà. Wọ́n tó lọ bá Àkárìgbò, mọ ibi tẹ́ ń lọ, bàbá láàfin ní ká jógo omi lórí kíni sọ́kàn ni. Wọ́n wá padà sọ́dọ̀ òyìnbó. Àmọ́ lọ wọn ọmọ gbọ́rọ̀ sáláàfin lẹ́nu, èyìnbó bá gbéra pé àìkankan ń ṣẹlẹ̀. Àbẹ́ẹ̀rí Aláàfin ni, àbí èso ọ̀páláàfin ni, ìbò náà lágbédè yìí. Wọ́n wá padà sí Ọ̀yọ́ pẹ̀lú àwọn àti Ìlàrí. Aláàfin sì ti rí ọba Adéyẹmí àkọ́kọ́, ó ti rí. Ọba lọ bá bàbá pé wọ́n gbọ́ pẹ̀lú Aláàfin lóhun ọ̀mọ̀ pé ṣùgbọ́n àwọn Ọ̀yọ́ Mèsì àwọn náà máa dá nǹkan yanjú. Ẹ bá ní Yorùbá ò ní tàkọ̀fẹ́ gbọ́ tẹ́ ẹ jókòó jẹ́ èèyàn ẹranko ẹ jókòó jẹ́ ìyá Alábọ̀dé ẹ sinmi. Aláàfin ní lóòótọ́ àwọn Ọ̀yọ́ Mèsì lè gbé ọ̀pá jáde láti yanjú nǹkan ṣùgbọ́n ibi tẹ́ ń gbọ́pá lọ níbo ni wọ́n nílẹ̀ rẹ mọ agbára wa débẹ̀ ṣùgbọ́n kí ni wọ́n ń jà sí adé wọn ò ní gbọ́ àwọn tó lọ́wọ́ pé wọn ò ní gbọ́ kí ni o apọ̀rọ̀ ọ̀lẹ̀ ni wọ́n ń jà sí wọ́n mọ̀ pé wọ́n gbọ́ sí mi lẹ́nu ṣùgbọ́n tá a fún ni a lè gbà á sádélẹ̀ ni wọ́n ń jà sí ẹ lọ ibì kan a ní ilé ẹ̀tọ́ ní mo rí ẹ̀mí àwọn lórí social media tó o bá mọ̀ tẹ̀yìntàn là ń rọ̀ yìí a ní ilé ẹ wá lọ sílé wa ní òtù Ifẹ̀
pé anílé pé ibì kan tẹ́ lè gbọ́ sí lẹ́nu. Ó wá ya òyìnbó yìí lẹ́nu pé lẹ́yìn Aláàfin ẹnìkan tó wà tí ń jọba torí kí ló sì fà á kò sẹ́ni tó ń rí Ọọ̀ni. Aláàfin wá rí i pé òyìnbó yìí tó ń sọ òye ọ̀wá ni márùn-ún èèyàn lọ ìwọ fúnra rẹ ni ọ lọ ọba tàmẹ́sìn ọkàwé èèyàn wọn lọ kẹ̀tí nígbà wọn délé Ifẹ̀ ẹ̀ ńlẹ́ o bàbá wọn onírìṣà la fẹ́ rí o. Olúbùṣe àkọ́kọ́ ní bẹ ní Ọọ̀ni nígbà náà nígbà wọn tó bá wojú ara wọn talẹ́lẹ́ fẹ́ rí Ọọ̀ni àwọn agansẹ́ là ń rí èrí onírìṣà ní àwọn èrí o kò sẹ́ kèé jáde kò sẹ́ ti ń rí. Òyìnbó bá jókòó oṣù kínní oṣù kejì ń lọ ń bẹ̀ òyìnbó ọ̀rọ̀ wa ti di méjì fóyìnbó olùwádìí ìjìnlẹ̀ àwọn ọ̀fẹ́ tọpinpin èlé gbogbo tíra yín tẹ̀ ń sà gbogbo ògùn yín tẹ̀ ń ṣe ni òfin jọ wá lójú kí ni kò sí tí ń bo olùwádìí ìjìnlẹ̀ lẹ́rù kò sí tí ń bà wá lẹ́rù. Òyìnbó wa ti di méjì ó fẹ́ yanjú tó bá wá ó sì fẹ́ rí bàbá tí wọ́n ń gbé pamọ́ lọ́wọ́ aránṣẹ́ lọ pé ẹjọ́ sáà lè ránṣẹ́ sí bàbá yìí tẹ́ níwèé rí àwọn ni ẹ lè ránṣẹ́ sí ẹ wá lọ bá wa sọ fún àáfòun ránṣẹ́ ẹ bá a sọ pé ṣé bàbá Aare bàbá dáadáa bàbá àbòkún bàbá yìí làwọn ọmọ rẹ̀ méjì ń jà tí wọ́n ń para wọn tí bàbá ẹ̀ bá lóun wà nílé alua òun wà ní ìsílé òun ò gbọdọ̀ jáde káwọn ọmọ òun para wọn tán. Nígbà tí Olúbùṣe gbọ́ wà á ránṣẹ́ padà sílé Ifẹ̀ àsọyọ̀ ó sì ránṣẹ́ síbí yìí ní. Aláàfin ní bàbá ẹ lọ ni o ẹ lọ wọnú rẹ́kọ́ọ̀dù gbogbo àwọn ọmọ ìkéré àwọn ọba gbogbo òtán gbogbo òtán lẹ lábáwá nìkan lẹ́yìn wá àwa wá tilẹ̀ Yorùbá adúpẹ́ ẹ̀yẹ máa kọ́ wa bá ṣe wà lìjẹ́ náà káwọn ọmọ sọ bá ṣe ráyé gbé. Ṣé bàbá Aare tó wíhun ọtọ́ṣọ́ kan bàbá Olúbùṣe àkọ́kọ́ ló bí Adé Ifẹ̀ ló bí Olúbùṣe kejì. Nígbà wọn aránṣẹ́ sí Aláàfin àti ọba Benin wọn wá ránṣẹ́ sáwọn ọba yòókù ọ̀nà òyìnbó ní 3,000 pounds nígbà náà 3,000 pounds nígbà yẹn ká sọ pé ọ̀nà òyìnbó níbi 300 million naira lásìkò yìí. Wọ́n wá ra màálù wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ti wá kan kínní yẹn bí àpótí ńlá táwọn China máa ń lò ni wọ́n wá gbé Ọọ̀ni sí wọn daṣọ bù wọ́n sì ti ń ṣe títì láti Ìjẹ̀bú wá sí Ìbàdàn nígbà wọ́n dé Ìbàdàn wọ́n pàṣẹ wọ́n kéde pé kí wọ́n pa gbogbo náà wọ́n gbọ́dọ̀ tanná kankan èyí ò nìkan wá kọ́ ìtọ́wájú olúborí ibẹ̀ Aláàfin wá sẹ́ndì mẹ́sẹ́jì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pé bàbá wọ̀ nífẹ̀ẹ́ jáde o ẹjọ́ nítorí Ọlọ́run Yorùbá ní nǹkan kí ló dé bò ni wọ́n ṣe mọ̀ yìí pé tí Ọọ̀ni bá fẹ́ jáde yìí gbogbo àwọn ọba wọn wá pàgọ́ sẹ́yìn odi ọjọ́ kan tí gbogbo ọba Yorùbá òṣùnú ààfin wọn nu tí Ọọ̀ni fi lọ tó fi padà gbogbo wọn pàgọ́ sẹ́yìn odi nítorí pé adé Aare Ògùn ni ló ti jáde ẹlẹ́gbọ́n gbogbo yìí àwọn jápá ò lè mọ̀ ọ́n wọn ò tó rí náà wọ́n wá fi dé Ṣàgámù wọ́n ti wá kan ìtàgé tá ń pè ní stage ìtàgé la máa ń pè é ṣe rí Àkárìgbò tí ń tẹ̀ claim right ò lè dádé orí ìkúnlẹ̀ gan ló wà nígbà Àkárìgbò tó ti ń dádé bọ̀ ti pẹ́ wà lórí ìkúnlẹ̀ kí wá ní kí ẹlẹ́pẹ̀ ó ṣe o nígbà tí bàbá wọ̀ ní ọ̀kọ́ dé Àkárìgbò lọ́wọ́ kan bá wí adé tí ẹ gan rà gbé wá ìtàkárìgbò dé wá wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tí ẹ gan sáà ti ní kó o dé tọ́wọ́ bá dádé rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àwọn àgbà ní pé ọdún náà ó ti lé ní 400 years Àkárìgbò ti ń dé adé bó ẹ ń bá ní Yorùbá ò ní tàn kò fẹ́ gbọ́ tàn bó wọ́n ṣe níbo wọ́n kọ sí fáìlì wo ni wọ́n wá sí tẹ́ fi mọ̀ yí pé kò yẹ Àkárìgbò gó tí ìdádé tiẹ̀ adé tí bàbá gbà tí wọ́n gbé fún yàn òyìnbó ní ẹjẹ́ àwò wọ́n gbé lọ o wọ́n bẹ ní British Museum kí Àkárìgbò náà tó wá ṣe ẹ̀jẹ́ kí wọ́n tó wá gbé ìyá adé mi fún bàbá ẹsẹ̀ wá ní ìwé ẹlẹ́pẹ̀ nígbà wọ́n yanjú t'Àkárìgbò ìwé ẹlẹ́pẹ̀ ó kò kù bọ́ọ̀bà dádé Awùjalẹ̀ kọ́ ní òde ọládé Àkárìgbò tí òde ọládé ni Àkárìgbò tí òde ọládé ni wá ṣe
tọ́ọ̀ ní fi yanjú ẹ̀ tó wá padà sílé Ifẹ̀. Gbogbo àwọn ọba náà wá padà nígbà tí wọ́n dé wọ́n tó Yorùbá wọ́n tó kéde bàbá ti padà o. Bóò ni ẹ ti wo jagunjagun bóò ni Mọ̀jàlá ṣe jẹ́ kí àwọn ọba ọmọ yìí pé ibà mi ti padà sínú ààfin nǹkan bẹ́lẹ̀ Yorùbá ẹjọ́ kò jẹ́ àwárí ilẹ̀ Yorùbá rí nǹkan lẹ́rú yóò fi lè bà wá gbogbo ibi tẹ́ ẹ sá sí gbogbo nǹkan tẹ́ kó fi tó jẹ́ nǹkan wa lámọ̀ àwárí nígbà Babangida wá mo ò mú àwọn ilé agbára ńlé Ifẹ̀ mo ò mú gbogbo ilé agbára ńlé Ifẹ̀ náà ni àwọn kan bẹ nínú yín tẹ́ mọ̀ wò wọ́n mú wọn débi igi ńlá lámẹ̀rẹ̀ níwò ìrọ̀wò láàmú pa fúnra wa. Bó ṣe rí nù àwọn ọba ká wá padà sí àwọn ọba yòókù àwọn ọba èé jáde wọn èé jáde lọ́sàn-án alẹ́ nìkan lọ́ba lè jáde àwọn tó bá fẹ́ lọ tọpinpin láàrin ìlú wọ́n lè ṣe bákan kí wọ́n jáde tó ráwọ̀ èyí dọ́ba mọ̀ tó bá di pé ọba bá fẹ́ bá gbogbo ìlú sọ̀rọ̀ adé tí wọ́n máa ń dé ìlẹ̀kẹ̀ rẹ̀ ó bo gbogbo ojú wọn ìrùkẹ̀rẹ̀ tẹ́ wọ́n á máa ń mú lọ́wọ́ wọ́n ó gbé lọ́wọ́ báyìí ibi àárín méjì ibi kíní wọ́n wàá gbé lẹ̀kẹ̀ sí lọ torí pé àlàfo díẹ̀ gbọ́dọ̀ wà láàrin báyìí wọ́n wàá gbérùkẹ̀rẹ̀ yẹn lọ́wọ́ ògbìfọ̀ ni ó tún máa gbẹnu wọn sọ̀rọ̀ tẹ́ bá lọ wo gbogbo láwọn fọ́tò àwọn ìgbà ṣẹ̀ǹbáyé yẹn lọ́wọ́ tẹ́ bá lọ wo bí ẹ ṣe ń sinú ààfin gbà yẹn ẹ rí i pé táwọn èèyàn bá jókòó lọ ẹni tí ìlàrí tí ó jókòó wájú Aláàfin jẹ́ ìwò náà yóò fẹ́ tó bíi ibi táláàfin jókòó sí yóò fẹ́ wọ bíi 6 meter 20 feet síwájú 6 meter tó gbé táláàfin ó jókòó ní táláàfin bá ń sọ ni ó sì máa sùn gbìfọ̀ torí rò ọpọlọ ni ọba yìí jáde bíi tí wọ́n ṣe ń jáde nísìn ìgbàlódé là ń lò ìyún àkọ́kọ́ lórí ìyún jápà kò máa sọ pé sáárọ́bà lọ́rin kan tí ń jáde kò níbi tó fẹ́ lọ àbágbàlódé ni Emir Ìlọrin a máa já Emir Kánò máa ń jáde Sultan Sokoto máa ń jáde gbogbo ibi tí fọ́tò Sultan ọba lọ sórí Google ní ìsìn ọba ti lọ tẹ̀ yọ gbogbo kéṣẹ̀ ti sọ àbí Emir Ìlọrin ló tún ju Sultan Sokoto lọ torí téèyàn ọba mèèyàn máa ń ṣèwádìí ní jápà. Jí òye wa náà nù àmọ́ ń tààrà. Ìjọ tí àwa ti gbọ́njú tá a ti ń bẹ abá bàbá wọn bá jẹ́ ta ó ti yé bàbá wọn bá jẹ́ ta abáwọn ló gbà dáadáa dáadáa abáwọn ló gbà dáadáa bàbá wọn bá tàná abáwọn ló gbà ó fi wá dérí bàbá wa tòní ẹ dákun torí Ọlọ́run ẹ wá kẹsẹ̀ tí ẹ jáde níbi tó bá a lọrin tí jó ń patí rí kò sí. ọba tiwa máa jó ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó Adéyẹmí ó dìde òjò ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó orin tí Máyégún kan wà fi kí Aláàfin yọ̀ọ̀mí Àtàndá yọ̀ọ̀mí ìrèdè o Adéyẹmí mi láàmìdí ìrèwọlédè ìbànújẹ́ ò sí lọ́rọ̀ àwọn ọba tiwa ọba wa máa jó àwọn ọba wa sì máa dá orin ẹni tó máa sọ ní ọmọ bàbá lẹ́gẹ̀gì ni mí ọmọ bàbá lẹ́gẹ̀gì ni mí o tó wà rí wáàsí tí bàbá wa Sheikh Ádámù ti sọ̀rọ̀ nípa Aláàfin Ládìgbòlú nípa àwọn ọba máa kọrin àwọn olórí lárúbáwá máa kọrin àwọn ọba lárúbáwá máa kọrin àwọn ọba Síríà máa kọrin ni wọ́n fi wá dá orin nígbà tí ìyàwó Aláàfin Ládìgbòlú ó láwọn ìyàwó tó pọ̀ ikọ̀ wá bímọ nínú wọn àwọn yòókù wọ́n wá ra aṣọ ẹni tó káṣọ wọ́n wá gbé aṣọ tiẹ̀ fún yóò sì kó aṣọ míì wá inú wá gbé wá lọ bá kábíyèsí ṣẹ̀ṣẹ̀ pé ọba ẹ bá níyàwó púpọ̀ kábíyèsí sáà dákẹ́ ni bí ṣe ń sọ̀rọ̀ ilà àwọn orogún rẹ̀ wá gbọ́ ní bá bẹ́ẹ̀ ẹ̀sìn mọ̀ pé Yorùbá Ìlọrin sì gbóná Ìlọrin ló gbóná lórí orin ẹ̀kẹ́ èébú Ìlọrin gbé fún àwọn ìyá wa nílọrin wọ́n ń kọ ségè nínú orin ẹ̀kẹ́ èébú Ìlọrin ṣe àṣà káyọ̀ tẹ̀gàn kú àwọn Ìlọrin wo ìjásà Yorùbá tó parẹ́ láwọn tó jójú lówó Yorùbá ẹ bá dé lọrin gbé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o ẹ bá dé lọrin lẹ́mọ̀ pé eléyìí gan tuntun ti wá lọ lásà Yorùbá gidi
iná bá bu pé àwa ń sunkún ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ o àwa ń sunkún ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ. wọ́n ṣàbú wọ́n kọnu oríṣiríṣi bú. inú wa bí obìnrin ó wá kó lọ lé ìyá rẹ̀ ó kó lọ lé bàbá rẹ̀. ìyá wa kan bẹ nígbà láàfin Ọ̀yọ́ tó bá bá bàbá wa ikú bàbá yèyé bó ṣe lágbára tó ti bá ń bá fa wàhálà yóò lọ jábá láàfin ni. Lámídì ìfògo ojúlọ o ìwọ lọlọ́fọ́ ọmọ mi o ìkẹ́kọ̀ọ́ tí wọ́n máa pariwo orò sí lálẹ́ Yorùbá lóró lálẹ́ bìkì rálẹ̀ bí bàbá owó ṣe máa wò ní bí ọmọ primary school lálẹ́ rẹ̀ bá pariwo lé lórí yóò já wa àfin. ìní ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ orò lánàá. ṣùgbọ́n àna náà gbọ́dọ̀ ìtànà ọba jà fún yóò mọ̀ pé ẹ̀tọ́ ni kìí ṣe pé ọmọ rẹ tọ́jú ní fìtínà. ọba kẹrù ọba lọlé rẹ̀ ọlọlé wọn ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta Aláàfin wò Yorùbá pẹ̀lẹ́kọ̀ Aláàfin ọ̀pàṣẹ pé yẹ lọ gbé wá gbogbo tí ń bẹ́lẹ̀ wọn nígbà tọ́lá sì ń jọ́lá ládìgbòlú àwọn ilé ìlú ọlá ó wá pe gbogbo àwọn èèyàn nínú ààfin Ọ̀yọ́ nǹkan náà ni Aláàfin ti nù ọba pé gbogbo àwọn èèyàn yẹn máa bọ̀ Aláàfin bá dárin à ń torí ẹyẹ àbíyẹ gbàgẹgbàgẹ o ẹwẹ sọ ní tẹ́ fi bú àwa ń sunkún ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ. Aláàfin náà wá gbórin à ń torí ẹyẹ àbíyẹ gbàgẹgbàgẹ à ń torí ẹyẹ àbíyẹ gbàgẹgbàgẹ àjànàkú tó nínú gbòòlé nìkan dá gbógbé à ń torí ẹyẹ àbíyẹ gbàgẹgbàgẹ. ṣẹ̀kẹ̀rẹ̀ ń lọ dùdú ń lọ ìgángan omele gbogbo ìlú bá ń jó gbogbo ìlú ń jó. tá a bá sì fẹ́ dọ́là nílẹ̀ Yorùbá ọjà la máa ń jó lọ. nígbà Aláàfin ti jó jáde kí ló tún kù gbogbo ìlú tẹ̀lé Aláàfin ó di wí ọdọjà Akẹ̀sán gbogbo èrò lọ́jà Akẹ̀sán wọ́n jó tẹ̀lé Aláàfin. nígbà Aláàfin ti jó lọ́jà Akẹ̀sán ta ló tún kù tí ó dùn lọ́jà wọ́n ń jó tẹ̀lé Aláàfin. Aláàfin kó wọn kiri bẹ́ẹ̀ wọ́n ń dáni tí gbogbo ìlú à ń torí ẹyẹ àwọn ìyàwó ẹ̀ náà àwọn ayaba náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àbíyẹ gbàgẹgbàgẹ o à ń torí ẹyẹ àbíyẹ gbàgẹgbàgẹ àjànàkú tó ní gbòòlé nìkan dá gbógbé à ń torí ẹyẹ àbíyẹ gbàgẹgbàgẹ. wọ́n wá kọrin yìí títí tẹ́ fi wá dé ilé àwọn ayaba tó kẹ́rù jáde. nígbà wọn wá débẹ̀ Aláàfin ni aya mi bó náà ṣe rí gbogbo aráalé gbogbo èèyàn ti jáde ayaba yìí fàtì ó tó fàtì ìyá rẹ̀ àna rẹ̀ gbogbo wọn ti ń jó sẹ́mọ̀. Aláàfin kó gbogbo Ọ̀yọ́ wá ẹ wá bá ń sìpẹ̀ lọ́dọ̀ àna mi pẹ̀lú tó pẹ̀lú ìlú ayaba yìí fàtì. Aláàfin ní aya mi dẹ́ pé jáde láti ìjẹta tó ti lọ àwọn kinní wọ̀nyí gbogbo àwọn ayaba ló kó jáde o wọ́n fi mi pa mí wò fún mi lóúnjẹ mọ̀ bọ̀. inú tiẹ̀ náà wá dùn ọ́ wá jó gbogbo àwọn ayaba gbogbo wọn so mọ́ wọn náwó fún Aláàfin ládìgbòlú nù àwa máa jó ìbànújẹ́ ò sí lọ́rọ̀ tiwa. bọ́ ọ bá dá ààfin bàbá mi Olúwo tilẹ̀ wò ọba onílù ń bẹ̀ bó ṣe jẹ́ pé mùsùlùmí ni ìlú ni wọ́n bàbá gan fúnra wọn sọ ìlú ni ó jẹ́ káwọn ọmọ àwọn ti lálejò kan báyìí. gbogbo ààfin ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá ti bálù ń bẹ̀ tẹ́ ẹ̀ rí kàkàkí àbẹ́ẹ̀ rí àró ń bẹ̀ irọ́ rẹ̀ ẹ̀ sáà bá kan ń bẹ̀ bí ìran tiwa ṣe rí nu àwa máa jó ìbànújẹ́ ò sí lọ́rọ̀ wa àwa sì máa jó a sì máa lùlù. Ọlọ́run sì fún àwọn bàbá wa ní sáyẹ́ǹsì ẹ̀ múrú ẹ̀ wá gbogbo ayé àwa la ní dùndú ìlú tí ń sọ̀rọ̀ àwa làwa ní ìlú wa ìyá tá à ń pè ní ìyá ìlú náà ní ìyá fún gbogbo òlù tí ń bẹ láyé àwa là ní sáyẹ́ǹsì àwọn bàbá wa nu ẹ múrú ẹ̀ wá ẹ wá rò bó wọn ṣe tó ṣe pé ó tó lọ sílé ìwé rẹ̀ ni nígbà mo rí ìlú kan tí mo fẹ́ rà ọmọ kan máa ń sọ ìkàbá ẹ̀ ọ̀dùndùn bí àbúrò ẹ̀ kò lè yé bí ìtàlọ́ọ̀fin rẹ̀ mi ẹ jẹ́ ibi tí mo dìbò fún ọba àdé àyẹ̀tọ́jú bó sì lẹ́gbẹ̀ẹ́ kan kọ́ lọ́ọ́ bá fọ̀rún kẹ́ ó ní àbí kẹta bàbá mi ó làgbé ọdún tó lọ́lọ́ ń pè ẹgbẹ́ mi tájù dé ní Akínsọ́lá láyé yumpans àjáìnà olólu òpópó mọ́kà mọ́ ròrò àlìjẹ́nà nílé wa ọmọ àfáàsì ni wọn ò sì kọ́lù ó sì mọ̀ lúlù nígbà láyé àwọn yumpans gbà yẹn olólu ìlú yẹn gbà yẹn inú sáyẹ́ǹsì tiwa nù
táwọn ọba ti yín àwọn ẹ̀mí ayé ìbá jó àwọn ọba wa máa jó ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó adéyẹmí òdìdé òjò ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ̀rí olúwo nígbà olúwo dé àwọn ẹ̀mọ́ náà olúwo ń jó ṣe kíní kan bẹ́ẹ̀ ni ọba máa jó ọba máa yọ̀ ọba máa dárin fíìmù kan báyìí mo ti wo ti pẹ́ Gbàràdà 1 and 2 ni ẹ lọ wo wá rẹ̀ ọba ń ní tó jẹ́ kí n láìkéré yẹn ni pé ọ̀rọ̀ kan orin ni tó bá sọ̀rọ̀ kan Gbàràdà àdìgbò ló kọ fíìmù yẹn bíi traditional film báyìí ni fíìmù yẹn máa dùn o ọ̀rọ̀ kan orin ni ìtẹ́ ń pè láwọn ọba nu wọ́n láwọn olórin wọ́n láwọn tí ń lugbá wọ́n ní gbogbo ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan èrò ńlá ní tó pé ọlá tá à ń dá lọ́yọ̀ọ́ tí bàbá wa Aláàfin yóò sì fẹ́ kó parí lórí èyí Jackman ìsìnkú ká tó nípa àmọ́ tẹ̀síwájú gẹ́gẹ́ bá ti sọ lórí whiteboard wa tá a fẹ́ máa lò fún program mo rò pé a ti fi hàn wá whiteboard wa tá a fẹ́ máa lò fún program wa a ti fi hàn wá ó ní ilé 300,000 ni a rí lórí kóńgà ó dà pé ó máa wà lórí Jumia náà kì í ṣe dandan káyọ̀ fún wa lówó ẹ lè bá wa rà kẹ́ ẹ fi sanwó tẹ bá sì fẹ́ fún wa lówó náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni tí bá wa dá sí o gan lé òní náà aró ní 50,000 aró ní 30,000 aró ní 10,000 aró 15,000 naira táwọn èèyàn ti bá wa dá sí ní òní olórí opay òǹkà ẹ̀rọ mi fún nọ́mbà mi náà ní opay àkáǹtì mi èyí náà opay àkáǹtì mi náà ní ẹ yọ zero wájú kù 8023687432 ẹ jẹ́ ká bá wa pin ẹ̀ sí ibẹ̀ opay àkáǹtì wa opay bank mò ń bọ̀ ẹ̀jẹ̀ sáré bá wa pin ẹ̀ ẹ jẹ́ káwa náà dá sí ojúṣe gbogbo wa ni láti ran ìtàn Yorùbá ní ọwọ́ ojúṣe gbogbo wa ni tá a bá ti ní bọ́ọ̀dù ní gbogbo tá à ń sọ iná láà máa fi fídíò rẹ̀ hàn wá tá a sì máa fi àwọn fọ́tò rẹ̀ hàn wá lórí opay ẹ já máa gbọ́ wá sí lọ lẹ́nu mùkádàmù wa. àbólòdé kan ibi tẹ́ ti bá wọn bá bàbá wọn bá lọrin bàbá ti jẹ́ ẹ̀ta bàbá tànà àti bàbá tòní ibi tẹ́ ti bá wọn náà ní halkọ wáàsí tó bá dínú ramadana tó bá ramadana bá ti ń kú bíi tó bá ti di mẹ́wàá tó kù nígbẹ̀yìn ni bàbá máa wá. olórí àwọn ẹlẹ́sìn Islam ni nígbà tí nǹkan bẹ̀rẹ̀ èsì ilẹ̀ ń yí emir ẹ̀sẹ̀ olórí gbogbo Ìlọrin mo ti sọ balógun àwọn balógun Ìlọrin lágbára jùlọ issue ń bẹ ọmọlọ́dọ̀ federal government ní òní àwọn èèyàn tó pè mí láti Èkó engineer mi ló ń pè mí o yóò jẹ́ kí n parí program engineer mi ló ń pè mí láti ìjọ mo ti ń try number rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan ó ti lé lọ́sẹ̀ kan báyìí mo ti ń try number engineer mi ní àwọn ará Èkó pè mí wọ́n ní kí n jọ Ààrẹ Òpìtàn táwọn Ìlọrin bá ti gba challenge yìí àwọn fẹ́ kó ṣe pé ní yunifásitì bóyá o LASU ni o àbí LASPOTECH ní Ìsọ̀lọ̀ ni o àwọn fẹ́ kí á gbé wá àwọn fẹ́ ká gbé ètò yẹn wá wípé kí n jọ nítorí Ọlọ́run wípé wù wípé kódà security ó sì wà fẹ́nikẹ́ni wọn ò ní yẹ ẹnikẹ́ni lásán kí láti àwa ìgbàfẹ́ kẹ́kọ̀ọ́ àti wá bára wa jà wọ́n tún wá ní pé kí n jọ yí pé ṣé 5 million mo ní àfọ̀n ẹ̀ tó tẹ́ bá lè defeat mi pé àwọn ti increase owó àwọn ti yín òkè sí 10 million naira ẹ̀yin àfa wa ìjẹ́dé ẹ wá dójú ti Ààrẹ Òpìtàn pé ẹ mọ̀ta lọ́rin ẹ̀jẹ̀ wá dójú ti wá ẹ jáde wá ẹ bá dẹ̀ lọ nínú owó constitution nínú gbogbo fáìlì tí ń bẹ olórí àwọn community kan ìjọ kan ní emir kì í ṣe pé lórí gbogbo Ìlọrin nígbà ọ̀yá tá a kàbọ̀ síbọn pẹ̀lú British lẹ́sí gbogbo àkọọ́lẹ̀ rẹ̀ ṣe é rò pé gbogbo gẹ̀ẹ́sẹ̀tì gbogbo ìkíní tẹ́ ẹ rò pé ẹ ti sún ọ̀wọ́ wa lọ bọ́ sí gẹ̀ẹ́sẹ̀tì tẹ́ ẹ dáná sun lọ́wọ́ wa ló bọ́ sí bẹ́ẹ̀ dáná sun tì lọ́rin ẹ lè dáná tó so British Museum British Library ọ̀wọ́ wa ló bọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ní bẹ tó ti wà lọ́wọ́ mi ìwé mi ká bá wọ bẹ́ẹ̀ wọlé ọlọ́run kọ́mọ̀ sàánú mi kọ́mọ̀ dàbí ìta àbó lítírà púpọ̀ títírà rẹ̀ pa. a jáde gbogbo àyè àwọn àpilẹ̀ láyé àwọn àgbàlagbà báwọn tó bí wọn ti ṣe wọ́n lọ sàlẹ̀ gàmbàrí lónìí wọ́n lọ mọ́sẹ̀gbá wọ́n máa káàkiri gbogbo tẹ̀síìrì lẹ́yọ kọ̀ọ̀kan láti lè fi àlùbáríkà ṣé wà límì sàdúrà fún wọn mẹ́. kì í ṣe àlùbáríkà nẹ́bí Muhammadu mọ́ kì í ṣe àlùbáríkà ọlọ́run mọ́ àlùbáríkà ṣé alimi nígbà pé ṣé wàá alimi ni ànẹ́bí tọ́lọ́run rán sáyé àbó ló mú ìsìláàmù wọlé Yorùbá ìmọ̀ tara ayé. Jackman
ìjọ lórí bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kọ́ máa lo òde kiri rí kọ́ máa jẹun ta kọ́ máa ṣe ìranù kí n ta Olúbàdàn ilẹ̀ Ìbàdàn dáàkọ Olúbàdàn tó bá rí torí wípé àgbà ti ń dé nígbà àwọn bàbá yìí náà ń bẹ wọ́n ṣe fàájì àwọn náà pẹ́ lẹ́kọ̀ọ́ bàbá Èkó làwọn náà adájọ́ ni wọ́n àgbà ti dé gbogbo tí bàbá wọn Olúwo ṣe ní ìsìn nígbà bá yá pé ó lè jẹ́ ẹ̀kan lóṣù lólúwo ọmọ sọ̀rọ̀ ó lè jẹ́ ẹ̀kan lọ́dún gan bàbá Olúwo ó lè jẹ́ pa press kìíní wọn ni ọmọ bá aráàlú sọ̀rọ̀ ilà sì fi ń kìlọ̀ fẹ́ yọ ọba nígbà bàbá wọn ò ní ìrìsà táwọn náà ń fò káàkiri fòfòfò sẹ́rí ní jèrè ọ̀rọ̀ lára wa ní jèrè ọ̀rọ̀ òun ọ̀wá sọ ti pé ẹ bá ń bí kó sọ́dẹ́ bàbá wa ọba arómọ lánàá mọ̀ ọwọ́ àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà sọ dá wọn mọ̀ tí kì í bá ṣe fọ́tò àti ìjọ tẹ́ bá ń ṣe ojúde ọba ṣe rí bàbá wa ọba Àwùjalẹ̀ Ìjẹ̀bú kọ́ máa fò káàkiri eléko gan bàbá wa eléko gan tó ṣe pé ilé ọlá ilé ògo ló wà ẹni kọ́ máa fò káàkiri bí àwọn ẹ̀mí àti kéékèèké míì náà ṣe máa ṣe kò síbi tí ṣe ò sí ẹ má gbé wa mọ́ra bí wọ́n bá fi irú mi jọba léèṣe fàájì ní kọ̀ọ̀kan ṣe o fàájì ní kọ̀ọ̀kan ṣe o gbẹ́ ó ti mọ̀ pé ẹ má filẹ̀ fi mí jọba ẹ má fi mí jọba ìmọ̀ ṣe fàájì torí yóò máa gùn mí inú àwọn àmọ́ báwọn Jackman ọba máa jó ọba máa yọ̀ èèwọ̀ ni ọba èyí jẹun níta ni ọba èyí jẹun níta àwọn ọba kan sì ń bẹ wọn ò lè sírí ilẹ̀ ń ta àwọn ọba aládé ìṣẹ̀dáyé mi ń bẹ tí wọ́n lè sírí ilẹ̀ ń ta ó sì nígbà tí wọ́n tó lè sírí ilẹ̀ gbogbo nǹkan ló ní lànà ṣùgbọ́n ẹ gbájúmọ́ ti yín ẹlẹ́ẹ̀ṣẹ̀lẹ̀ Yorùbá gbogbo ọ̀rọ̀ tẹ́sán àbá máa sọ ọ̀rọ̀ tí ọmọ tako lẹ̀ Yorùbá ni ọ̀yá Mukadamu Jackman kó mọ̀ ló bẹ́ẹ̀. ó ti yé bàbá sì láàyè tí wọ́n dùn kó tẹ̀síìrì ṣé wàá límì lọ́tọ̀ táwọn bàbá ìmáàmù àgbà ń ṣe bàbá mọ́mọ́lé bàbá wa jánásì ó ti yé tí wọ́n bàbá máa jòkó tẹ̀síìrì lọ́tọ̀ léyìí tí wọ́n ti ṣe tọ́ba kun mẹ́wàá bàbá ẹsẹ̀ máa káàkiri àyè àwọn àgbàlagbà kọ̀ọ̀kan wọ́n máa lọ fún wọn lálùbáríkà mẹ́ ó ti lẹ́yìn èyí hùn èyí tí ó gbé bàbá ọba àlọ́rẹ̀ jáde kú òǹlé kọ̀ọ̀kọ̀ rẹ̀ rè èyí sọba tẹ́ ẹ máa rí ọba tí wọ́n lọ rè sọba tẹ́ ẹ máa rí kíba. alẹ́ ló ní òjọba lọ ní àìsẹ́ ipò rẹ̀ gan baálẹ̀ nínú ìlànà ìtẹ́ ṣe gbé ipò baálẹ̀ dupò rẹ̀ lọ àní èyí sọba alẹ́ mìíà ni ẹ má pè lọ́ba èmi ìdẹ̀kọ́ ọmọ kọ́kọ́ sọ nínú àwọn àgbà àfáà tó tún mọ̀tàn nílọrin ọmọ ìkókóró kò pé ọmọ àfáà ní máa ń pe emir ọmọ àfáà ní máa ń pè kéé pè lọ́ba ó ní kì í sọba ó ní bó ló ṣe jọba ó ní kì í sọba ilé mi náà tó wá ń sọ fún yìí ṣérò ọmọ pa àfáà àgbà tí gbogbo Ìlọrin sì wárí fún ni tó sì kọ ìtàn ó ní èé sọba emir èé sọba òun àti baálẹ̀ lálejò gbé ẹ bá sì ẹ lè lọ kóòtù ẹ o kẹwàá lọ prove ẹ fún mi pé mo lè mí Ààrẹ òpìtàn Laji Abbas mo ní emir èé sọba ọba ju emir lọ irú òun lẹ́ẹ̀ máa pa ẹ sì máa pariwo emir ọba àlọ́ kì í sọba ṣéṣe mo wo kinní kan bàbá wa tí ń pe rẹ̀ ní wàsíìrì ilẹ̀ Yorùbá tá a sì ti tí gbogbo àwọn àáfàá kódà bàbá wa mùdírù mẹ́ríkàsì wà ń bẹ̀gbà tá a yan wàsíìrì gbogbo ilẹ̀ Yorùbá gbogbo fọ́tò ní ń bẹ gbogbo àwọn àáfàá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tó fi dé Ẹdó àti Delta àwọn wa ọwọ́ wà ní location kan wá ní gbogbo àwọn olóyè tí wọ́n kó lẹ́kẹ̀ẹ́ ọ̀run wá ní bàbá wa ọba Àwó ṣéwù àwọn gbogbo àwọn àáfàá wa kábíyèsí ni wọ́n ń kí ọba kábíyèsí ni wọ́n ń kí ọba majestic word dẹni kábíyèsí o ìlà ń kí ọba gbogbo àwọn olóyè tí wọ́n kó lẹ́kẹ̀ẹ́ ọ̀run tó máa ń kí wọn ṣéwù ṣéwù ni wọ́n ń kí ní ẹ sáà fẹ́ kó bólúwò ẹ fẹ́ kó bólúwò ṣéwù là ń kí ọba aládé àbí kábíyèsí tó bá yẹ tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bá wá gbégbèsè ní ìṣèlú tí wọ́n gbé lọ ẹ wàá máa ní kínní àwọn ẹ̀ kí ọba àwọn emir Ìlọrin ló máa ń kí emir ní ṣéwù tí wọ́n sì ṣàdúrà fún àbáyé bínú ẹ má gbégbékúgbé wálẹ̀ Yorùbá kábíyèsí là ń kọ́ba tiwa gbogbo àwọn bàbá tó bí àwa àfáà ni wọ́n bàbá wa Aminu Salawudeen Aminu ọba Adéọ̀yọ́ kábíyèsí ni wọ́n ń kí àfáà ni tí bàbá wa ní Kaoláàkì sì mọ́ tẹ́ sì ṣàdúrà fún àáfàá ni kábíyèsí látòrí ẹ̀ kí ẹ kàn máa bá àṣà jẹ́
èmi ò dispute tí Ìlọrin bá ń kí emir ní ṣéwù. Ìtumọ̀ ṣéwù ní àgbàlagbà nínú èdè àgbàlagbà. Àwa fẹ́ fi tì sí arúgbó torí ẹ̀ ti funfun tán ìní ẹ̀ pè ní ṣéwù. Àwa fẹ́ fi tì sí ara àwọn àgbàlagbà nínú onímímọ̀ tí wọ́n bá ń pè nìkan ní ṣéwù àbí sheik. Tẹ́ bá wò wọ́n á ní ṣéwù Ahmada Tijani. Ẹ lọ wo bàbá àgbàlagbà ní lọ́jọ́ orí, àgbàlagbà ní nínú ìmọ̀. Tẹ́ bá pè yẹn ní Tijani wọ́n wá máa pè ní ṣéwù Tijani, ọlọ́mọpá Tijani, ṣéwù Tijani. So tẹ́ bá wá pè yẹn ní ṣéwù àgbàlagbà nínú ìmọ̀ Islam, yóò máa àlùkùránì, yóò máa àdísì, yóò lè gbé ìdájọ́ kalẹ̀. Á rí pé wọ́n wá tayọ gbogbo àwọn bàbá wa tó ti lọ pátá. Kò sẹ́nì kankan tó pè wọ́n ní ṣéwù. Bàbá tèmi àti gbogbo àfáà ńlẹ̀ Yorùbá, bàbá wa Ádámà Lágége, tá a bá ń pè wọ́n ṣéwù ni ó ti fi jáde láyé, kò sẹ́ni tó pè wọ́n ṣéwù, wọn ò sì pera wọn bẹ́ẹ̀. Sheikh Adam nìkan kò pè wọ́n bẹ́ẹ̀. Ájì Adam gbogbo àwọn bàbá wa máa ń pè, tó bàbá lọ Mẹ́kà dáadáa, Ájì Adam ni wọ́n máa ń pè wọ́n. Bàbá náà gbogbo tírà àwọn tí wọ́n kọ Abdullahi Al-Ilori ni wọ́n ń kọ, Adam Abdullahi ni wọ́n ń kọ. Wọn ò pera wọn ní ṣéwù. Ṣùgbọ́n àwọn alátabá wá ń pè wọ́n bẹ́ẹ̀ lónìí pé bẹ́ẹ̀ ni. Téèyàn bá ń gba pòfẹ́sọ̀, ipò bàbá wa Sheikh Adam jù bẹ́ẹ̀ lọ torí pé Adam náà ni bàbá wa. Adam náà ni bàbá wa, ẹni tọ́lọ́run dá tó bùn ní mímọ́. Adam náà ni bàbá wa. Adam méjì péré lè mímọ̀ tọ́lọ́run fi mọ̀ ròyìn tí mo sì rí mọ̀ lára wọn. Ọlọ́run fi mọ̀ ròyìn kan, àwa rí mọ̀ lára àkejì. Adam tànábì Adam ti bàbá wa Sheikh Adam ní Mọ́ríkàsì Lágége. Ọpẹ́lọpẹ́ bàbá yìí tó kọ ìtàn Ìlọrin. Nígbà wọ́n ń sọ tá a sọ̀rọ̀, bàbá nílọrin ilẹ̀ Yorùbá ni. Ẹ̀yin ní òsì tí ń jẹ́ pàṣẹ, ẹ̀yin ní òsì tí ń jẹ́ àlùgbè, wọ́n paná wa. Ẹni abámútí àbàbà wá tí bàbá sọ pé o ládìrín lọ́tẹ̀ lọ́rin o. Láti ìgbà náà ọmọ bàbá ò tí ì jáde sọ̀rọ̀. Ẹ má pe emir ní ọba mọ́, emir lọ emir ń jẹ́. Ẹ̀yà mùkádàm. ẹlòmí ò mọ ọba lọrin. Ọba lọrin máa sọ ọba tí wọn kàn máa rí pé bọ́dà mọ́ lọ pàtí kan lánàá wọ́n pàdé ọba. Ọgbàlùnù ìwọ ló ti rí wọn. Àwọn ìyàwó wọn èsì ṣe ìyàwó tí wọ́n lé sérí àtẹ. Ojú ti là. Ẹ wò ìgbà tí wọ́n ṣe kínní drum festival ní Ogun State, láti ìgbà tí wọ́n ti ṣe ohun tálàáfẹ́ ti lọ, wọn ò tí ì ṣèmí táwọn gómìnà gbogbo àwọn lọ́balọ́ba. Ṣùgbọ́n tó sì ṣẹlẹ̀ mo fi sọ fún bàbá wa Ọọ̀ni ẹja ṣe sùúrù. Wọ́n ṣe ihun tó yẹ ká máa mójútó ní ìpínlẹ̀ Ògùn nígbà bàbá ògbé tiwọn. Àyẹ̀galú tí wọn ò ṣe rí Ilé Ifẹ̀ wọ́n tún yà á torí wọ́n ti rí gbogbo ìfẹ́ tìyẹn bó ṣe ń lọ pé kínní yìí ti gbajúmọ̀. Ẹ wo bó ṣe yẹ wá, gbogbo ọba ni wọ́n péjọ, ọba a máa jáde, wọn a máa lọ pátí, wọn a máa lọ occasion. Wọ́n ti rí pé kínní yìí ó buyì fún wa. Tí wọ́n bá fẹ́ kówó jọ, ìjáde ọba ìlú ọba ọ̀dà nínú ṣẹ̀ríà ìsìláàmù ṣèbí ẹni ọmọ àáfàá yín ni kọ́ wá di kó de eégún nú ilé kọ́ mọ̀ jáde, kó dòdò nú ilé kọ́ mọ̀ jáde sí láàfáà ni. Gẹ́gẹ́ bí ipò rẹ̀ mí rò pé olóyè kọ́ máa ṣe wáàsí káàkiri, ẹ wá gba ìsìláàmù lọ́yẹ̀ kọ́ máa dáwàkà kèfèrí yìí tó kù ẹgbà fọ́ Ọlọ́run, kèfèrí yìí tó kù ẹgbà fọ́ Ọlọ́run. Ṣé bẹ́ẹ̀ rí bí bàbá mi Abdulsalami ṣe ṣe tà nábì, kèfèrí yìí tó kù ẹgbà fọ́ Ọlọ́run. Kí wàá lójúṣe rẹ̀ ń gbẹ̀ ní kọ́mọ̀ jáde. Àrí Emir Sokoto, àrí Sultan Sokoto, àrí Emir Kano, wọ́n ń jáde, àwọn ni wọ́n líìdì ìrun jímọ̀. Èyí tí ò sì lè jẹ́ káwọn ilé ò líìdì ìrun jímọ̀ sẹ́yìn nígbà tí èsì ẹ̀yìn lẹ́kọ́ jímọ̀ èkó lẹ́kọ́ mọ́sálásí àkọ́kọ́, nígbà tí èsì bẹ́yìn lẹ́kọ́ àwọn wọn ti fi ìsìláàmù lélẹ̀ nílọrin, èrò mùsùlùmí ti pọ̀ kẹ́ ẹ tó dé. Láwọn lẹ́wàá pa Jackman gbogbo ẹ̀yin tá ń bẹ̀ mí tẹ́ni ìdákẹ́ ẹ gbọ́ bí tí wọ́n bá dé o. Mo ti fi caption tó gbé sí o kó tó di pé mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀, mo ti fi sí o. Òun lọ sọ yìí pé Emir àyèsè ẹgbẹ́ ọba kankan, ẹ má fi Emir àgbé ọba kankan. Èmi ò wá mọ̀ gbà pé Emir àdọba o. Ẹ lọ mú sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n fún Emir wá tó bá ṣe pé ọba ni wọ́n bá kọ sí i. Ẹlẹ́yìí ṣe Yorùbá sí lọ́ba lẹ́mìí ayé láti pé yìí gẹ̀ẹ́gẹ́ẹ̀tì ara yìí ẹ̀ ń takura yín. Ẹni Ìlọrin èsì ilẹ̀ Yorùbá ẹ sì ń pe Emir ayé lọ́ba, àlọ́rọ̀ yìí gan kì í yé yín gan, kì í yé yín. Ọmọ Ìlọrin yìí gan
aago ọmọ ẹ̀bú àfà ìyàwó ọba mi ń bẹ lẹ́nu méjì àti ń jó. ẹ máa gbọ́ o. ayakumullah. ìyàwó ọba mi ń bẹ lẹ́nu méjì à bí ó ṣe bí ìyàwó ọba mi bí ó ṣe ru àyà bí ìgbà yẹn gbé wọ́tá bẹ̀rẹ̀ wáyìí bí ó ṣe gbé lọ méjì àná tí ó máa jó ọba sì lọ́kọ́. Ọlọ́run ti bojú rẹ̀ jẹ́. Ọlọ́run bojú ó sì Ọlọ́run bojú mi jẹ́. Ọlọ́run sì ti bojú rẹ̀ jẹ́. ìyàwó ọba sì ni wọ́n kó lórí. La ilaha illallah. nbẹ nbi tí ń jó tí ọmọ yín dì í tí ọmọ ṣe gbogbo ẹ ní mídíà. ṣé ọjà lọ fẹ́ tà ni àbọ̀ fẹ́ túlù ṣe. bá ọ̀sẹ̀ ìyàwó ọba lè jó ṣùgbọ́n kí wá sí ká bọ́ sórí social media ká mọ̀ wá jíjó ẹlẹ́yà káwọn ìyàwó ọba wá kó orí social media ká wá fáwọn obìnrin tó lé nítòkútò ládàradà tá à ń ṣe ní ìsìn tó ṣe pé ẹkún ọ̀la ṣètò ni. èyí tí bàbá wa láàfin Ọ̀yọ́ ṣe ìbí ńlá rẹ́yìn rẹ̀ ní ìsìn báyìí iná ẹ̀ ní bàbá wọ̀ ní ìrìnsà náà sì tó ń dágbà rẹ̀ lọ́wọ́ ẹ̀. ìyàwó ọba lè jó yóò jẹ́ nínú ààfin yóò jẹ́ gbà wọ́n bá ń ṣe àṣeyẹ nílẹ̀ Yorùbá ìyàwó ọba èyí pàdé wọn èyí jáde sá gbogbo àìtọ́ fẹ́ mọ̀ sọ àwa la ní nígbà àwáṣẹ̀ tẹ bá sì lọ́ọ́ da ẹdá akọjọ́ tẹ rí ìyàwó bàbá mi o ọwá òbòkun àdìmúlà tí ń jójú ẹlẹ́yà kiri. bàbá wọ̀ ní àná social media ti dé ẹ̀dá akọ̀bí tí ń jójú ẹlẹ́yà kiri. bàbá mi Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú àbákanígbò rẹ́mọ ni àbí bàbá mi Aláké ni àtàwọn ọba míì bẹ́ẹ̀ kódà tó fi dọ́dọ̀ bàbá mi ọwá òòyè òkè mẹ̀sí ẹ̀dá akọ̀bí tí ìyàwó wọn ti ń jójú ẹlẹ́yà kiri. bóyá ìwé adó ni bóyá bàbá mi ọlọ́wọ̀ ni o ẹ̀dá kan bí tí àwọn wọn ti ń jójú ẹlẹ́yà kí tá a bá wá rí kan tó korò lára àwọn kan ṣé gbogbo wọn ni iná ẹlẹ́sìn ń gbọ́ ẹ̀yìn ọba àbùkù tẹ́ ń kàn náà nu tẹ́ fi ń kàn yìí irú kérò jákèmọ̀ ẹ̀sìn wa máa sọ fún yín pé sọ́jà lẹ́ wá tà lórí àlẹ́ wá tà gbogbo àwọn ìyàwó olórí ọba ló wà lórí àwa ẹgbẹ́ tá a jẹ́ ọmọdé ìyàwó mi ò bọ́ sórí yóò bọ́ sórí social media yóò mọ dẹ́ẹ̀dẹ́dúkú dẹ́wò yóò délé bàbá rẹ̀ òfin tí mo fún wọn ni láwọn ìyàwó méjì mo lóókọ a sì ní tìjú ọmọ àáfàá ni mí ẹ jẹ́ kí wọ́n rí àpẹẹrẹ pé ilé àáfàá ló ti jáde ẹ jẹ́ wọ́n rápẹẹrẹ ọmọlúàbí èyí ní ẹ sí lo social media torí freedom wà ẹ lè lò ó àmọ́ ẹ lò lọ́nà tó dáa ẹ lò lọ́nà tó dáa. gbogbo àwọn tó mọ̀ mí ìjọ mo ti ń ṣètò ẹ̀rí ìyàwó mi kankan ní orí social media rí ìgbà míì bá dẹ́ ń bẹ màá wà nínú studio ìgbà míì wọ́n wà ń bẹ wọ́n máa gbọ́ mi ìgbà míì wọ́n wọnú studio wọ́n lè jókòó ń bẹ tí wọ́n máa wù mí ẹ̀rí wọn rí lórí social media ṣùgbọ́n kọ́lẹ́sẹ̀ sọ yóò fún wa ṣùgbọ́n gbèsè pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fi ń jọba ayé ní lásán náà níwèé ẹlòmíì ọmọ nǹkan kan ọkà ìjọba náà ni ọkà ìjọba kiri obìnrin ni ìyàwó ọba lè jó ìyàwó ọba lè jó Olúwo ìyàwó wọn ti tẹ́lẹ̀ gbogbo alárí bí ṣe ń jó èsì pé dẹ̀ ń jójú ẹlẹ́yà ó lè jó nínú ààfin wọ́n lè lùlù fólórí káwọn olórí ó jó kí wọ́n dárayá kò sí tó burú ń bẹ̀ ìgbà kó wá bọ́ sórí social media kó wá bọ́ sórí TikTok kó wá máa dán wèrè wò ìnìkan ni ọ̀dà. ọwọ́ ara ọkọ ẹ lọ́wọ́ kẹ́ ẹ túlù ṣe ni àbọ̀ wá tajà fún rẹ. àgbọ́yé bàbá àgbọ́yé. pírọ́blẹ́mù tí irú ẹ̀ ṣe máa dálẹ̀ ni wípé bí irú ẹ̀ tí bàrà máa dárú ẹ̀ lẹ̀ ni wípé wọ́n padà máa wá di wípé wọ́n wà nígbà náà ìyàwó ọba kan yálè. bóde tó ní yálè. ọba tí ń yálè. ìdí mo fẹ́ kó sọ náà ló kò sẹ́ni tọ́mọ láyé a sì ti rí ìrìkúrì àti gbọ́ ṣé ta láàfin tó ṣẹlẹ̀ lọ́dún tó ń padà sí ọ̀kárí Jackman wẹ́ẹ̀dọ̀ ẹ̀kí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wẹ́ẹ̀dọ̀ ẹ̀kí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà wà kéékèèké tá a bá gbá bọ́ọ̀lù tá a bá ti rí àwa bẹ̀rẹ̀ ẹ̀kí bọ́ọ̀lù wọlé agbá ẹ̀kí láàbọ̀ ṣe ẹjọ́ bá ti mọ bọ́ọ̀lù gbá ní mọ̀ ẹ́ ṣe ẹ̀kí tí a bá ti gé bí ẹ̀ẹ̀mejì ẹ̀kí bẹ̀rẹ̀ wá jáde Jackman wá sọ pé láti Ìlọrin o tó fi dé Sókótó ìyàwó Emir ayín kankan kọyàn àlè kò ṣèṣì náà rí àbí Ìlọrin tó ṣe pé ilé ìsìnà fúnra àwọn àfáà yín lọ sọ pé tó bá dọjọ́ ọ̀gbẹ́ǹdà àlìkíámọ̀ tọ́lọ́ bá ń dájọ́ ló máa sọ pé tó ẹjọ́ tọ́kàn ní ìsìn ni ẹjọ́ àwọn adigunjalè Kàrímù mọ bọ́rọ̀ tó bá lọ kọ̀ sọ̀rọ̀ wa ẹjọ́ tọ́kàn ní ìsìn ni ẹjọ́ àwọn ọ̀bàyéjẹ́ Kàrímù kọ̀ọ̀kan wa
ṣùgbọ́n ẹjọ́ tó kàn ní ìsìn ní ẹjọ́ àwọn oníṣìnà láìsí dìde fa ó lè jáwà lọ́lọ́run wọn kọ́kọ́ pè ó ń tìjú mi ní Ìlọrin gbóná nù ṣìnà gan-an tí n bá rí ìlú tó ṣe ṣìnà ju Ìlọrin lọ yóò mọ èkó ẹ̀ ń tọ̀ lọ́rin lẹ́yìn ni ẹ lọ́wọ́ gba àwọn ọmọbìnrin yìí tó lè gbé báárà aṣẹ́wó wọn ń ṣe lórí social media tẹ́ ń tọrọ owó ẹ lọ wẹ̀ ẹ̀ nínà ní gbogbo kò sí ìlú tí ṣe ò sí. bàbá wa Olúbàdàn tí ń bẹ́ ń bẹ̀ mórí kí ilé wọn ni ọmọ ọ̀tọ́rọ̀ ọbẹ̀ tọrọ abẹ́ ọmọ bọ́ọ̀lù ọbẹ̀ kan ọmọ abẹ́ wa ọmọ abẹ́ dùdú yọ lọ orí bàbá wa Olúbàdàn tí ń bẹ́ ń bẹ̀ ìwọ́n sì ní ìyá wọn Ògbómọ̀ṣọ́ bàbá wọn bẹ́ẹ̀ ṣe jóríkì wọn wá nu ọ̀tọ̀ọ̀rọ̀ ọbẹ̀ tọrọ abẹ́ ọmọ bọ́ọ̀bá lọ́bẹ̀ kọ ọmọ abẹ́ wá ọmọ abẹ́ dùn ju ìjọbẹ̀ lọ. nígbà àwọn tí wá rí báwọn a wá sọ pé gbogbo ọmọ àlè Ìwó nìbàdàn náà wà lóníṣìnà kò síbi tí ò sí àwọn ìyàwó ẹ̀mí ayé náà ẹlẹ́ra ara ń gbogbo èèyàn ẹni tí ó bá ṣe ṣìnà ó ṣe ṣìnà ẹni tí ò sì ní sí ò ní ṣe ẹ sì máa wo ẹlòmíì ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ ńgbà tá a wà lẹ́kọ̀ọ́ ó wá fẹ́ ọmọbìnrin kan àkàlà kò sẹ́ni tí ọmọ àkàlà lẹ́kọ̀ọ́ gbé fún un nídìí òro àkàlà mo tún gbé fún yín àkàlà mo tún gbé fún yín. àwọn òfin gbó tí wọ́n bo wọ́n máa fẹ́ tírè wọ́n máa fẹ́ gbó báyìí ẹ béèrè èmi máa àkàlà ni wọn ò sì ní dàyẹ̀ láàmú tó bá ń lọ kódà kí wọ́n rí pé jẹ́jẹ́ sí lójú rẹ tó bá lọ pé òǹgbò èsòǹgbò tẹ̀ máa ń rí téèyàn rò òǹgbò èrí téèyàn rò òǹgbò èsì ìparọ́ bí wọ́n ṣe máa fẹ́ gbóńbẹ̀ ni àkàlà wa ni ọ̀rẹ́ mi Abdulhakeem ló ti wá fẹ́yàwó tó wá fẹ́ tó dàgbà tó ti jáde skul tó tún fi kọ́ṣẹ́ ó tún wá bá ní fájìn ìjọ tí ìjà ṣẹlẹ̀ ó ní àfà ní sì máa ń pè mí ó ní gbọ́dọ̀ bálẹ̀ fún nígbà tẹ́lẹ̀ wọn jà tó lòun fẹ́ lọ lòun bẹ̀ ní nítorí pé àlùbáríkà ń bẹ lára rẹ̀ kò ṣèṣì náà tó fi délé òun ó ní sàn ya òun lẹ́nu ni nígbà táwọn fẹ́ra lọ́nà ẹ ṣe sùúrù ẹ ṣàjẹ́ kó wọ́n wọlé inú ẹ sì rẹ́ lómi tí ó da gbogbo ẹ̀ borí kanlẹ̀ ẹ sì rẹ́ lómi kò ní yọrẹ ìrìn gẹ̀ẹ́sì ni ẹ sì rẹ́ lómi ìyá ọlọ́sùn ni irọ́ ni ọlọ́run ní ká má sọ kọ́kọ́ ara wa ọlọ́run ló mẹ́ńtọ́ mọ́ má rí dínkù ràn mí torí pé ọ̀fẹ́ pọ́n ẹ̀mí àyínlé tó o bá ti lè jáde gbé láti Ìlọrin o débi gbogbo táwọn ẹ̀mí àwa àti ìwà rí ìyàwó ẹ̀mí àkọsẹ̀lẹ̀ rí o tó ṣe ṣìnà Saudi Arabia gan wọn ti ṣe ṣìnà ọba bá sì ṣìnà ní ilé ìdájọ́ oníṣìnà ẹnà wọn bíláàlà ńlọ́wáyé kò bá mọ̀ sí ṣìnà níbo wọn ti ṣe ṣìnà láyé àwọn aráàbù wọ́n kú nílùú wọn wọ́n lọ Dubai lọ ṣe ṣìnà àbí kí wọ́n lọ Amẹ́ríkà lọ ṣe ṣìnà ẹ lọ wò wọ́n Canada láwọn ọmọ ọba Saudi wọ́n gbóná nínú ṣìnà tí wọ́n tún bá débi ìtọ́lọ́ tún pè lára àmú wọn tó ń ṣe mọ́ ṣìnà wọn táyì náà sì mọ̀ ìwé láàrin yín o kọ́lá fi George mùsùlùmí làwa náà tá à ń sọ̀rọ̀ ànímọ̀ ní dínkù ràn mí tó bá ní dínkù ràn mí gbogbo tá àmọ́ bá yí túwèé ta fáìlì ń bẹ tẹ́ bá lọ wo nusratu mọ́ríàmù ni fi kìtàbì lọ́lọ́run wí fi kìtàbì ìdírísà fi kìtàbì mọ̀ríàmù fi kìtàbì kìíní kan tọ́lọ́run wí fáìlì wọn lọ́lọ́run sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo wọn la ní fáìlì ìtí wá ń bẹ lórí fáìlì wọn innahu kana siddiqan nabiyya ànábì ọlọ́run ọba olódodo ni o ànábì ọlọ́run ìta àkọ sórí fáìlì bó ṣe jẹ́ pé fáìlì ọ̀pọ̀lọpọ̀ yín olórí ibú ni o ẹni ẹ̀kọ́ ni ilé bẹ́ẹ̀ wájú ọlọ́run ìdọ̀nàdó sí àwa wọn bá gbé fáìlì tẹ gan-an hàn so òpònú ara rẹ̀ sóra lẹ́nà òpònú ara rẹ̀ sóra lẹ́nà òwúrọ̀ àtọ̀sán lórí tòun yọ òpònú ara rẹ̀ sóra lẹ́nà ọ̀yá mùkádàmù. fún TikTok bá mú àwọn ìyàwó ọba. ọmọ àdúgbò aláìyá ìyàwó ọba kan yára kálukọ máa bu kílẹ̀ bú sí bí bọ́kù ẹ̀ ló ní ọjà àdìo kọ́ máa ṣe kiri. Subhanallah. gbogbo orú èyí wọn ìsìlámù kọ́ tẹ́bí màá pé pure ìsìlámù ní bẹ́ẹ̀ lọ́rin ẹlẹ́hàá làwọn ìyàwó ọba. Masha Allah. wọ́n lè má da kíní nígbà wà ń pè lẹ́lẹ́hàá ńlọrin làwọn obìnrin tí èyí jáde tabarruj
pé jáde fòtì ẹ lè bá wọn ta kẹkẹ bá wọn fòtì torí àwọn ní tẹsùbà tí wọn ní tẹsùbà tí wọn ń ṣàdúrà wọn ní díútì wọn tí wọn ṣe nulẹ wọ́n sa Kùránì rájá wọn ṣàkùránì wọn ṣe gbogbo ẹ wọn gbà wọn ti ṣe nù láwọn ìyàwó ọba sọrú rẹ míì torí ní gbogbo ohun tó ń wíwù. Masha Allah. Ọgbọ àfa. Àgbọ́yé bàbá àgbọ́yé àǹfààní tó ní pa mùsùlùmí àti sláìtì àwọn yóò kàn rárí wọ̀ ọ́ ẹnìkan bú ọba nǹkan tó rò ṣe. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yọwọ́ ọba. ẹ bá bú ẹ̀mí àkílẹ̀ yóò ṣèyàn tẹ́ ẹ bá bú ẹ̀mí àìmọ́ gbọ́ ìgẹ́gẹ́ ìgbà tó ṣe tẹ́yẹ̀ bá bú ẹ̀mí àkílẹ̀ ó ṣèyàn nígbà àwọn tó bú ànábì kó ló ṣe ànábì tẹ́yẹ̀ bá bú ẹ̀mí àkílẹ̀ ó ṣèyàn tẹ́yẹ̀ bá bú ẹ̀mí àkílẹ̀ ó ṣèyàn wọ́n bú ànábì kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ nígbàdàn tọrọ àforíjì ànábì foríjì ọlọ́run foríjì nǹkan kan ò sí ẹ bá bú ẹ̀mí màláìkà lẹ́mí èèmọ̀ pò láre láì jùbìlì nù àbírí onírídíwọ́nù láìlẹ̀ akíbár onírídíwọ́nù onímúkáílà bóyá àwọn màláìkà olódùrọ̀ lòun ẹ sì máa parọ́ fún wa ẹ má sọ èèyàn di òrìṣà bẹ́ẹ̀ ẹni káwé yẹn wọ́n má bọ òrìṣà ìtẹ́yìn ń gbé ẹ̀mí àyín ipò òrìṣà lẹ gbé ẹ̀mí àsí Yorùbá ò tún sẹ́pẹ́rẹ́ ẹ̀yìn tí wàá gbé ẹ̀mí àyín sóríṣà ẹ ti sọ ẹ̀mí àdòrìṣà kúnlẹ̀ bọ là ń sọ fún yín pé ẹ̀yin gan lẹ̀ ń da nǹkan mẹ́sìn bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ fẹ́ ẹ̀mí àlẹ̀ ẹgbẹ́ ẹ̀mí àkú ẹgbẹ́ àwọn ọba wa kú ẹjẹ́ àjọ máa sọ̀rọ̀ àmọ́ tó bá fi lè mẹ́nu bọ́ bá wa kan ọmọ sàrẹ́ òkú pọ́npọ́n báyà rẹ̀. Àbátọ́já sí wípé gbogbo ọjọ́ ayé wọn ibi wọn gbé Kùránì wọn sí ọgbọ́ ẹ̀ńbẹ tí kò sí ọjọ́ ayé tí bàbá òní tì láwà Kùránì. Masha Allah. Ó ti Ọlọ́run lọ́mọ iye ìgbà tí wọ́n ń parí òdi Kùránì ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń pa màlúù láyé máa yé gbà fàdúrà ọba lọrin yìí sọ ọba tí ó pè é akẹ́ bá ń yẹ wò mo láti orúkọ sí lónìí ẹ bá ń yẹ wò kí ló fẹ́. yíyẹ nǹkan wò ọ lọ káàkiri fáà nígbà Buhari ń bẹ l'Ábùjá bó ṣe kí ni wọ́n lọ káwọn tó ń da nǹkan òun nífàwọ́ àwọn ẹlẹ́rìndínlógún tí wọ́n sọ gbogbo nǹkan fún gbogbo ẹ̀kọ́ lámọ̀ lóhùn lẹ́mọ̀ pa ẹ má jẹ́ sọ̀rọ̀ tí ẹ kí n sọ gba Kánò ọjọ́ ń bọ̀ ẹ sì tọwọ́ bọ̀ mí lẹ́nu ìwà sọ àwọn nǹkan kan tẹ́ ẹ̀ mọ̀ nípa ìtẹ́ Kánò bí ó bá jókòó bí ó bá Laji Abbas ẹ̀yẹ wílé ọmọ kankan tẹ́ bá kàn fi hàn yín lẹ́rí aláwọ̀ àríìran kíni náà ni ẹ̀bá ìjọ tẹ̀ ń pa màálù 11 àgbò 11 kí tẹ́ mọ́ bàá bọ́ lọ́wọ́ ẹ̀mí àpé nígbà àwọn ẹ̀sìn ti mọ̀ pé lórí rẹ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ ti ń bẹ sínú ìsìláàmù ni màálù 11 àgbò tẹ̀ ń ṣe nǹkan 11 inú ìsìláàmù ló ń bẹ ẹ máa tanra yín ẹ máa tanra yín. Gíní ṣẹlẹ̀ ń lù ú ti ṣẹlẹ̀ bá wo ẹ̀dá kínní ẹ̀dá gbá ẹ̀dá wo bẹ́ẹ̀ kọ́ bí nǹkan kan bá ṣẹlẹ̀ ọba àlọ́ ni wọ́n pe gbogbo àfáàlú ọyẹ jòkó láyé àfáàlú mi ẹ jòkó ẹgbẹ́ Kùránì jáde ẹ máa bẹ́. gbogbo òlú náà lè máa wọ́n ti sínú máa ń pe pásítọ̀ àwọn kan wá dé lónìí wọ́n já sí pé owó ọba. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tàná èmi máa ń lọ àfihàn dáadáa pásítọ̀ ń bẹ tí ó ṣàdúrà àwọn àfáà ń bẹ tí ó wà ṣàdúrà àwọn méjèèjì mo máa ń rí táwọn oníṣẹ̀ṣẹ̀ náà bá dé bàbá bó fún wọn láyè wọn ó ṣàdúrà mùsùlùmí ni bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá mi Àkànmú Adétúnjí Sálíù Adétúnjí ilẹ̀ rí tẹ̀sùbọ̀ wọn lọ́wọ́ bàbá rí gbà kan bí ẹ ṣe dàgbà tó tẹ̀sùbọ̀ wọn lọ́wọ́ wọn rí gbà kan pásítọ̀ wà á ṣàdúrà àwọn aláàfọ̀ wà á ṣàdúrà níbo tẹ̀sí pélé wọn gan mọ́ṣáláṣí ń bẹ́ẹ̀ tó pé ààfin wọn gan ni mọ́ṣáláṣí tún ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀dà tẹ́ fi kunlé náà wọ́n fi kun mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà tẹ́ bá délé bàbá mi ààfin bàbá mi Olúbàdàn tòní mọ́ṣáláṣí àlíwò lẹ́kọ̀ọ́kọ́ kẹ̀kẹ́ tó wọnú gbọ̀ngàn kí wàá ní ilé àfà tààràtààrà ni láwọn tó sọ pé bàbá wọn sì ti bá sẹ́rí lọ́dọ̀ Ọlọ́run. tó jẹ́ ọba mùsùlùmí kẹ́nìkan sì dé kó ní òun gbé ẹ̀sìn kan wá tí ń jẹ́ sí ìsìlámù yìí náà òun gbé súnà wá ó sì yọ owó ọba. Allahu Akbar. Ọba ti wá ó bú bàbá ọba lọrin dáadáa
nǹkan kan ò ṣiṣẹ́. àní èso bẹ́ẹ̀ mí àlọ́rin. ọ̀gbọ́ ó tún fún òṣèré bàbá ẹ̀ mọ́mú àgbà ó tún bú ìmọ̀mú àgbà dáadáa. àwa náà ta kò kí nǹkan kan ò ṣiṣẹ́. ọ ẹsẹ̀ wa bẹ̀rẹ̀ àwọn ṣe kàádámà lẹ́yọ̀kọ̀ọ̀kan ọ bẹ̀rẹ̀ àbá ṣéwù Kamal wọ́n parọ́ mọ́ ṣéwù Kamal wọ́n ní bàbá ṣéwù Kamal ṣe 419 fún Babangida. ṣẹbẹ́ yìí lẹ́fà jákmà náà ló sì dáadáa kú dálẹ̀ tó ọ̀rọ̀ tí wọ́n gan gbọ́ kò sí ẹ̀kọ́ mẹ́nu bà gbogbo eléyìí mọ́ ṣebí ìwọ ló ń fi ògo lọ ní wọ́lẹ̀ tó ń sọ bí ṣe ń lérí fọ́fọ́ ó tẹ̀ lérí jù bẹ́ẹ̀ lọ tí ń bú gbogbo yẹn ìwọ kìíní kan ìwọ tiẹ̀ kìíní kan tó tún bú wọn bàbá tiẹ̀ kìíní kan ni tó bú sẹ́ǹkì àbòtó ó ti gbàgbé ńgbà náà tí mọ̀rẹ̀kàsí àti àdàbí tẹ́ sọra yín di sí Ronaldo àti Messi ó ti gbàgbé ńgbà yẹn so ẹnì kankan ọmọ mú wọ àbí gbogbo àwọn bàbá àwọn tí wọ́n bú ẹnìdì ìdá gbé talẹ́lẹ́ tó lè rí pé ó ń bú bàbá ńlá wa ìyá ńlá wa ni àwọn tẹ́ ń bú ńgbà náà àbí ọmọ ńlá wa làwọn tẹ́ ń bú àbáwọn àti ńlá wa lẹ́bú èyí kọ́ lẹ fira yín wọ́lẹ̀ mo ti sọ fún yín pé sẹ́ẹ̀rí kìíní tẹ̀ ń wò social media tẹ́ ẹ bá ti lè gbéra yín débi kìíní àwọ̀ ọba yín gbé o ayé ọba yín gbé o sẹ́ẹ̀rí gbogbo táǹsì lọ́wọ́ ẹ̀ sísì ni ọba tó yá ní ìsìn yóò tó lọ ọlẹ̀ ìmí ìlàtò nígbà tí wọ́n bá fi tó bí oṣù mélòó kan ní ìsìn àá ti já mi ń bẹ̀ ìmí ìní ó tó ti mọ trend lọ́wọ́ ó lè má jẹ́ táwọn ó tó dá sí bẹ́ẹ̀ lọ̀rọ̀ kìíní ìṣerí bọ́rọ̀ kìíní ìṣerí nù gbogbo fídíò gbogbo ọ́díò gbà mọ̀ sí ń bẹ̀ sheik abibu ní mọ́ríkàsì wọ́n ti ní tẹ̀fsírì wọ́n dé tẹ̀fsírì rí wọ́n sì sọ̀rọ̀ tó lé wákàtí kan àlìkètú wí ni gbogbo tẹ́sì tí lè fi jó ní tẹ̀fsírì èmi rò pé kí bàbá pilẹ̀ gbàlú wọ́n mọ̀ jó tẹ̀fsírì ni àbí ìjẹ́ sọnù bẹ́ẹ̀ bá wá lọ síbẹ̀ náà ọ̀fọ̀ abú làwọn náà ń ta àwọn àti sheik Saban wọ́n mà tó kóra wọn jáde sheik Saban sì ti mú mọ́ra ti pẹ́ nígbà yálò náà first out ọmọ rí bẹ́ẹ̀ ìbí gbogbo ẹ̀yìn àfáà ń bẹ ńlọrin ẹ̀mí à ń bẹ ńlọrin tẹ́ẹ̀lé yanjú ẹ̀ láàrin gbogbo wọn wípé Habib wá ń bí Saban wá ń bí gbogbo yẹn wá ń bí wọ́n mà gbéra wọn lọ kọ́ọ̀tù gbogbo yín máa ń wò ẹ mà fi ń ṣe dírámà ni kò sáwọn àfáà ńláńlá mọ́ ìjọ tí alimiskin bilai Sheikh Farouk oníkíjìpá mufti Ìlọrin tó wá sọ̀rọ̀ nígbà tí bàbá wa àfá àgbà kú alájì àgbà kú tó wá ṣe wáàsí mufti àkọ́kọ́ nílọrin ìpè wáàsí ìṣọ̀kan ìpè kámẹ́jẹ̀ kógún ti bàbá wa kàmẹ́lì ọ̀dà bíi ti Sheikh Adam tó gbé látìgbà tí wọ́n ti lọ àrógún pé káwo tí ń ṣẹlẹ̀ tó gbó sì jẹ́ ní grace fún wa gbogbo yín bá kó yá wọn ẹ̀tẹ́ tí ń sọ tẹ́lẹ̀ kò ní iye ọdún tẹ́ fi ń lọ wọn mọ́wọ́ àràbá rẹ̀ ò sì wó ojú tì rókò èmi ò sọ́kọ̀rọ̀ èèyàn ṣùgbọ́n èèyàn mọ́ ẹ ṣiṣẹ́ kan báyìí ó sì pé tọ́lọ́run bá ti yọ́nú sí ọlọ́run ti yọ́nú sí bẹ́ẹ̀ bá fi ráyè wọlé ọlọ́run ti wọ̀ lò ẹ̀yọ́ wa máa wò gbogbo tó wù kó ṣe lọ́wọ́ bá ti pè lọ́ba àlìjẹ́ náà ẹlòmíì ó sì máa kírun ọlọ́run lòun àní ìní ìgbànisẹ́ bọ́ ọ bá pààyàn tó ọmọ ọmọ pààyàn láfojú ilẹ̀ pa kó kírun lọ dájú tànẹ́bì lọ jáànámọ̀ ọ̀pẹ́ jáànámọ̀ ìbílẹ̀ ń pe bísímìlá ẹ̀ tẹ́ ń dúyàn lẹ́yìn ẹranko gbogbo yìí ẹ ti àwọn jágmà ti gbàgbé gbogbo ìdákùdá tí wọ́n dálẹ̀ ńgbà náà tẹ́ ń búra yín tẹ́ ń kóra yín ta ní ìlú táwa ń fojú wò pé Ìlọrin ní Mẹ́kà ilẹ̀ Yorùbá ẹ wá kóra yín ta ẹ fira yín pa nígbà ọ̀rọ̀ ṣe kùránì wọ́n tó kùránì ṣe kùránì lédè Yorùbá tí wọ́n tú palẹ̀ kò ní tẹ́ ẹ fojú Dr. Aláròrí tẹ́ ń kílèmù ogún tí èsì ti yín àwọn bàbá yín lọ́kàn bàbá yín wò gbogbo àfàlẹ́ Yorùbá wọn ti kó jọ àwọn tó kú ní nǹkan àwọn ẹ̀yin wọn lè máa jálé lọ́wọ́ ẹ lọ wá kùránì Yorùbá yẹn rà kẹ́ wá kọ́ lọ ka gbogbo ọ̀rọ̀ àkọ́sọ ọbẹ̀ ẹ rí gbogbo bẹ́ẹ̀ ṣe ẹni tó sì ṣe tó ní pé káfí ní kùránì ìyá ẹ̀ ti bá mi palẹ̀ stúdíò mọ́ ọ̀mọ̀ pé wo èmi ìfẹ́ kó jìnà sọ́dọ̀ mi Sàmọ́dù Bello ló ṣagbátẹrù bá a ṣe tú kùránì sí ilé Haúsá òun náà ló ṣagbátẹrù bá a ṣe tú sí
èdè Yorùbá Saudi lọ́dẹ̀ sponsor rẹ̀ ṣé Kàbíbù ní mọ́ríkàsì bá bẹ̀rẹ̀ sí ní pa lọ́ngbà náà báyìí mọ́wọ́ báyìí pé irú àwọn olè bàbá yìí pa wọ́n máa fa làwa náà bàbá tiwa sì ní àfa àgbà ìjẹta òun ni sẹ́kítírì gbogbo rábítà nílẹ̀ Yorùbá sẹ́mi lọ́wọ́ a máa parọ́ fún kò sẹ́ńtì ọmọ bàbá wa Yusuf mọ́tàlá báírò bí báírò ó ṣe pọ̀ lápò àyà bàbá ni ọ̀rọ̀ kan kò sí tí bàbá yìí kọ́ lẹ̀ lóhùn láwọn apá gbogbo ọgbà abẹ̀rẹ̀ tí Dr. Aláró ọba ti ẹ̀bọ́n yẹn kan gbọ́ ó bú wa gbọ́ ká sì parí ẹ̀ láàrin ara wa orí social media náà la gbéra wa wá tẹ̀sí ń ṣépè fún ọ fẹ́ porúkọ àwọn bàbá rẹ ṣé bàbá yín ló ní Kùránì tí wọ́n tú sí Yorùbá tó bá tẹ̀sẹ̀ pé bàbá yín ló tú sí Yorùbá ṣé bàbá yín lànábì bàbá yín lọ́lọ́run fi Kùránì hàn bẹ́ẹ̀ dẹ̀ ní kó tó di èèyàn Kùránì tá a kọ́kọ́ tú sí Yorùbá tó ṣáájú tí gbogbo àwọn àfàlẹ́ Yorùbá tú tí bàbá wa Búsàrí Àjàó ó ń bẹ nígbà wọ́n pe ìpàdé ńgbà náà wọ́n lọ bá bàbá yìí ẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n tú ìtòhún tú sí Yorùbá wọ́n lò nínú èdè gbogbo àgbékalẹ̀ rẹ̀ bàbá Búsàrí Àjàó Tìjání Àlí Ìwò ó ní bàbá tó bí Aláàjì wa Táyé tó dáná swati lẹ̀ tó pàpà lọ dákọ̀rí ìbúlẹ̀ gbogbo ìtàn tí ò rújú ṣùgbọ́n wọ́n á ní kí bàbá yìí ó gbé bàbá ní rárá tó bá gbé tèmi lẹ́rù ó kọ̀ mí ni ó wà ńbẹ̀ torí mo ṣe wàhálà oníyọ ọdún tí mo fi tú kí ni printing press wọn nídìí àpẹ àwa lọmọ bá wọn tó tíra ńbẹ̀ àtàwọn Kùránì alápọ̀nlé tá a tú sí Yorùbá àwa lọmọ bá wọn tó lágbára tó lọ́n bá ní kí n rí ìmú wátmà tó fi hàn wá àwa lọmọ bá wọn tó nídìí àpẹ ńgbà náà nínú àwọn àgbà kódà bàbá Sheikh Ádámù gan sọ pé nínú àwọn àfáà tó gbọ́ Lárúbáwá yanjú nìbàdàn bàbá Tìjání Àlí Ìwò kan ni kò sì délẹ̀ Lárúbáwá kí ó Ìbàdàn náà ló ti kí ó àdàbíyà sì ni máa ń lò bàbá wa Sheikh Muideen Ajani Bello oníwàásí àgbáyé ọmọ kí bàbá wa Búsàrí Àjàó tí mo ló tú Kùránì sí Yorùbá àkọ́kọ́ ìlọ́kọ ọmọ kí òun Aláàjì Fàtáì ní Kánò òun lọ́wọ́ akọ́ bàbá wa Bello ní ohun àdàbíyà kẹ́ ẹ tó lè mọ̀ lọ́kọ̀ wọn lóhun àdàbíyà gbogbo ọmọ kí tó bá ẹnikẹ́ni tó bá gba wájú ọ̀dọ̀ bàbá wa Tìjání kọjá àdàbíyà ni ó lò ta ló sì ní ohun àdàbí bàbá wa Tajudeen ní Adàbí nílọrin bí àfẹ́sì náà wà ń bàdàn bá a ní nǹkan ṣe rí bá a ṣe bá a nu tífẹ́ wà ẹnìkan ò fi nígbà àwọn òfin kí ó sọlá ìrìn tẹ̀ máa ṣe lónìí mímọ́ kọ́ lágbájá kí ọmọ kí omi lọ́pọ̀ ẹ bá débi wípé ẹ sọ́ngbà náà yìí pé mọ́ríkàsì àti àwọn àdàbí wọ́n jọ ń fà wípé kéwù ká máa jókòó kọ́mọlé kọ́mọ kọ̀ọ̀kan sójú bọ́ọ̀dù ẹjọ́ ń jà sí ẹ̀yin olè ẹ̀ ń jà sógun tí èsè ti yín Kàràṣí nìbàdàn ló bẹ̀rẹ̀ rẹ̀ Kàràṣí nìbàdàn Kọ̀rọ̀ṣ nìbàdàn ìlọ bẹ̀rẹ̀ rẹ̀ pé èèyàn máa jókòó ilé kéwù ká gbé kú òpé kọ́ máa jókòó lílẹ̀ ẹlẹ̀ káàfọ́ ọmọ ìjókòó lórí awọ kọ́ máa ń kéwù káwá máa jókòó lórí àga ká máa kọ nǹkan sójú bọ́ọ̀lù ilé kéwù Kàràṣí nìbàdàn ló bẹ̀rẹ̀ ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá tẹ́ èdè lọrin ilé kéwù Kàràṣí ni tẹ́ẹ̀rí ẹ̀dẹ̀ ń bẹ ní nígbà mọ̀sángbà ẹ̀rọ bá bẹ̀rẹ̀ sí ní kí n má jẹ́ sọ̀rọ̀ nínú àwọn àfáà ńlá tó wà ní Al-Hikmah University tọ́jọ́ ọmọ kéwù Kàràṣí Ìbàdàn ń bẹ bàbá wa lè ìmáàmù àgbà Ìbàdàn tòní ó ti lé ní 90 years ọmọ ilé kéwù Kàràṣí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà míì tí wọ́n ń dákọ̀ nígbà mo wá bẹ̀rẹ̀ sí ní dákọ̀ àwọn àfáà ní Ṣakí mo wá ń dákọ̀ àwọn àfáà ńláńlá nílọrin mo sì ń mẹ́rin wá mo tún gbé fọ́tò wọn wá àpábájábọ́ làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pè mí pé ààrẹ ò nídìí ilé rẹ̀ stop ẹ̀ mo ní ìnídìí kíni wọ́n dà pé inú àwẹ̀ ọdún méjì sẹ́yìn ni mo ní ìnídìí kíni mo ní àlẹ́ mi èyí fẹ́ kí wọ́n máa ṣèyẹn ràn lórí irọ́ ilé kéwù Kàràṣí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèyàn ó jókòó àwọn Lebanon àwọn wọ́n sì mú wá àwọn Lebanon street sì ń bẹ ń bàdàn bàbá wa Kàràṣí kódà bàbá wa Kàràṣí ìgbà míì wọ́n wọ aṣọ ìbílẹ̀ ìgbà míì wọ́n lo suit àwọn tó láàfáà tó gbé káàfọ́ ọmọ lo suit tó di pé yọ́ dàbí standard education ilé kéwù Kàràṣí sì ń bẹ ń bàdàn lòdì mo tiẹ̀ tí mo mọ̀ sàdéhùn pé máa tiẹ̀ lọ ṣe àfihàn ilé kéwù Kàràṣí lẹ́yìn ti Kàràṣí lẹ́yìn
ilé ti bàbá wa Tajudeen, bàbá wa Kamalidin, bàbá Sheikh Adam. Ó tún kù kan lọ́lọ́ ń ṣògo Mánulẹ̀ Àràbí lọ́wọ́ lápá ìtẹ́sí sọ ni wọ́n ní ẹ̀ka ilé ike o mọ́ríkàsì ní Mánulẹ̀ Àràbí tí ń parọ́ níbo ló ti papọ̀. Táwọn èèyàn bá jáde ní mọ́ríkàsì ńgbà náà wọ́n wá ń lo sàhádà ilé ike o Kàràṣí nìbàdàn. Ẹ jáde wá takò mí tẹ́ bá tó bẹ́ẹ̀ kí wọ́n á fẹ́ gbogbo sàtífíkẹ́ẹ̀tì síta fún yín. Ẹ jáde wá takò mí tẹ́ bá tó bẹ́ẹ̀ pé àwọn ọmọ ilé ike o mọ́ríkàsì wọn wá lo ti Kàràṣí nìbàdàn tẹ́ bá fẹ́ lọ Cairo. Sàhádà Kàràṣí nìbàdàn. Ààrẹ òpìtẹ̀lẹ̀ bá sọ̀rọ̀ o tàbá ń dákẹ́ nílọrin ẹ̀ nímọ̀ àmọ́ ẹ jókòó lórí bẹ́ẹ̀ bá ṣe mọ́. Ìbàdàn lọ́dẹ̀ mọ́ fi kíù jù. Bàbá Sheikh Adam ní pé kò sí ìlú méjì tí gbogbo ilẹ̀ Yorùbá ń bẹ̀rù nídìí ìmọ̀, Ìlọrin ni. Kò wá sí ìlú méjì tí Ìlọrin náà ń bẹ̀rù, Ìbàdàn ni. Tòní mọ́ mọ̀ pé Ìbàdàn ìlú mọ̀ ni ṣé wọn ò mọ tí wọ́n ń sọ. Ilé kéwú Kàràṣí ni lọ́ bẹ̀rẹ̀ pé ká jókòó ká sọ di bíi school, standard school, ọmọ òjòkòó tí ó ní uniform. Ilé kéwú Kàràṣí lọ́ bẹ̀rẹ̀ kì í ṣe mọ́ríkàsì kìí ṣe àdàbí ṣùgbọ́n ẹlòmíì tí ọ̀gbọ́n ní inú ó ti bí tọba wá nínú bí ọ sáà mẹ́sẹ̀jì mi lórí WhatsApp ẹ wàá sẹ́ndì àwọn nǹkan sí ọ èyí tó wá ní kọ́ ọ lọ Sókótó ní láìbírì wọn kọ́ ọ lọ Kánò tí wàá gbé ọmọ bá pọ̀ kó o sì lọ sí yunifásitì Ìbàdàn kọ́ ọ lọ sí yunifásitì Ìlọrin kọ́ wá lọ sí Àlékúmọ̀ yunifásitì àwọn tó jẹ́ àwọn lẹ́tọ́rọ̀ àgbà ń bẹ̀ pé Ààrẹ Laji Abbas parọ́ gbéleke Kàràṣí lọ́bẹ̀rẹ̀ rẹ̀ pé lẹ́yìn ní mọ́ríkàsì tó dé lẹ́yìn ní mọ́ríkàsì àwọn tó ṣe pé lè kó tààràtàrà ni o kìí ṣe bíi tàwọn Amadíyà o kìí tó ṣe bíi tàwọn Ansarudeen o Nawarudeen o Islamiyya Jamaatul Islamiyya o kìí ṣe tàwọn yẹn o tó gbé wọ́n múwèé pọ̀ mọ́ kéw àwọn tó jẹ́ pure kéw Kàràṣí ló bẹ̀rẹ̀ rẹ̀. Àwa nífẹ̀ẹ́ sọ ibi tẹ́lẹ̀ kan ti rá ìdí à tó fi bẹ̀rẹ̀ nǹkan nígbà máa bẹ̀rẹ̀ ìtàn mo tẹ̀jójú pẹ̀lú àwọn bàbá mi mo wá wo Kọ́lá Olóòtú ètò kan péré ní í ṣe ó ń sẹ́lẹ̀ńkẹ́jọ ọlọ́run bá fàlùbáríkà sí Ààrẹ jẹ́ǹdó lórí ìtàn mo wá wo àgbékalẹ̀ tí bàbá wa kíní máa ń lò Ọlálọ́mí ìyẹ̀rú ọ̀kì bàbá wa Ọlálọ́mí nìbàdàn Ọlálọ́mí àwọn àti Kọ́mọláfẹ́ mo wá wo àgbékalẹ̀ bàbá wa Ọlálọ́mí nìbàdàn pé àgbékalẹ̀ tó pé tẹ́ bá ń sọ̀rọ̀ báyìí wọ́n fọ́ sí wẹ́wẹ́ yóò yé èèyàn mo tún dèèyàn mú mo tún mú ń bàdàn mo wá wò pé ètò mi bó ni o mo wá wo Kọ́lá Ọláwuyì tó ti lọ wá wò pé tí Kọ́lá Ọláwuyì bá ń ṣètò gbogbo ayé tó bá ti gbóhùn rẹ̀ wọ́n ti mọ̀ pé Kọ́lá Ọláwuyì ni mo wá lù máa fi kírètì tèmi ṣùgbọ́n ìtàn gangan mo rí lára ètò wáàsí bàbá wa Sheikh Adam Ìtàn Yorùbá àwọn wọn sì jẹ mọ ìwé rẹfẹ Samuel Johnson tí mo fi lọ rà tó pè ní the history of the Yorùbá ibẹ̀ mo ti wá bẹ̀rẹ̀ sí ní ṣe èèyàn ìbẹ̀kẹ́ wa nípa ẹnìkan ọkàn mú nǹkan kan wá kò yẹ mú nǹkan wá ọ̀rọ̀ àfẹjú wẹ̀rú ẹ̀ kò sóhun tuntun lábẹ́ ọ̀run tó bá wá rí lọ́wọ́ àfi lọ sọ ti ẹdó dídí. ohun tí àwọn mọ̀rìkàsí fi ń kéw ṣe ẹ lẹ́mọ̀ pé ń bẹ ní Cairo pé wọ́n ń lò ní Cairo lára àwọn ọ̀nà méje tẹ́ ń gbà ké Kùránì tá a máa fi sí rìtì mọ̀rìkàsí ṣe ẹ lẹ́mọ̀ báwo la mọ̀ pa ṣùgbọ́n oore ńlá ni fún èèyàn tó gbé nǹkan wá tó sì tó ṣe tọ́lọ́ sì bá gbà á. tọ́ ẹgbẹ́ bá dàlù kìyàmọ̀ ń tọ̀ ń rò ó pẹ̀lú bàbá náà. oríṣiríṣi àwọn nǹkan yìí wá pọ̀ tí wọ́n ti fi bá gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ òun gbogbo wàhálà tí wọ́n ti ṣe ìgbìyànjú wọn tí wọ́n ṣe tó yẹ ká máa fi àdúrà ránṣẹ́ sí wọn wọ́n yìí tó ń ṣèpèlè wọn àwọn wọ́n sì bí ti gbogbo kìíní ìkàlẹ̀ fáwọn àtàlù. jákèmánù ẹnu ẹ dùn ìwọ tó bú Sheikh Kamalidin bàbá mufti gbogbo lẹ lọrin kódà bàbá pé mufti Ìlọrin wo ni bàbá Sheikh Kamalidin bàbá Sheikh Kamalidin alájà àgbẹ̀ ṣe mufti Ìlọrin mufti gbogbo lẹ Yorùbá ni Sheikh Kamalidin mufti gbogbo lẹ Yorùbá tọ́lọ́ sì gbà bẹ́ẹ̀ tó ṣe wá límọ̀ tó bú tó tún bá léèfà rẹ̀ wípé kọ̀ọ̀kan mọ́jú bó lọ tẹ̀sí ní jákèmọ̀ padà wá sọ báwo lọ tẹ̀sí láléèfà bẹ́ẹ̀ ṣe
ìwọ lọ wá sọ̀rọ̀ báyìí mùnáfìkì nìyí àbòsí àwọn kiri yìí pọ̀ ìwọ lọ wá jákè sẹ́rí sẹ́mọ̀ pé nísìnyí báyìí ṣé wàá lè mọ kọ́rọ̀ mi tí mò ń sọ jẹ ni kẹ́ ẹ lè mọ irú àwọn nǹkan kí nǹkan tí ń pera wọn lẹ́lẹ́sìn ìwọ tó kò sí tó fi wọ́n wé tó ní kó ọmọ kí o bàbá wa Lájí àgbà tó bá soríire kí wọ́n mú jáde tó ń sọ gbogbo wọn pé kò sí nǹkan kátàlùbáríkà wà lára wọn jákúmá ilé wa sọ̀rọ̀ báyìí jákúmáànù ọmọ ọ̀sán ni ẹ́ o. Masha Allah. torí báwọn ọba ṣe wàhálà kún ọjà gun rẹ̀ ń jọ náà àwọn arẹ́bí ikú ń jọ náà torí tiwa yìí. tọ́lá àwọn kèbí láwọn pa wọn ní kó pa àwọn lórí ẹ̀. ìrora lọ tí ọmọ ń pa tá làwọn bàbá wa pa nìbàdàn tí wọ́n pa káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tí Islam fi fẹsẹ̀ nílẹ̀ táwa fi ń jẹ́ mùsùlùmí àbẹ́ ẹ̀mọye mọ́ṣáláṣí tí ń bẹ Ìbàdàn ẹ̀mọye mùsùlùmí tí ń bẹ Ìbàdàn gbogbo Ìlọrin bó ṣe tó mùsùlùmí local government kan péré ju gbogbo mùsùlùmí tí ń bẹ ní Ìlọrin lọ local government kan péré ó ju gbogbo mùsùlùmí tí ó ju gbogbo population Ìlọrin gan àbẹ́ ẹ̀mọ bí mùsùlùmí ṣe pọ̀ tó ní Lagos State lẹ́wọ̀ ẹ̀kúta wọ́n wá pátá ni wọ́n yàdá sí o tí Islam fẹsẹ̀ rìn lẹ́bẹ̀ ìjà olè tẹ́ ń jà kí tẹ́ ń pa àwọn èèyàn pakópa ẹ̀sẹ̀ ńlẹ̀ Haúsá ẹ̀sẹ̀ ń brọ̀nù tẹ́ ń pa àwọn èèyàn pakópa torí dúkìá ẹ̀sẹ̀ lọ́fà ẹrù bá fojú rẹ wò yìí àgbà tẹ́ bá túbá pé àwọn nǹkan táwọn bàbá yín ṣe ń gbà wọn ẹ foríjì wá o táwọn ìdílé Emir yín bá wá túbá àìjẹ́bẹ̀ kẹ wá máa pẹ́nu mọ́rọ́ èmi ṣe tán o ìtàn ń bẹ o wò mí o ìtàn gidi ń bẹ lọ́wọ́ mi wọ́n mọ ìtàn. ọgbọ́n wọn ni wọ́n pa àwọn lórí ẹ̀ báwo bá tiẹ̀ bá gbogbo yín wọn ṣe bẹ́ẹ̀ náà bá fọ òkúta gidi. bẹ́ẹ̀ni bàbá. ṣé wọ́n rí pé àfọ òkúta gidi níjọ́ káfọ òkúta gidi ń ṣe wàásù lọ́wọ́ làwọn ẹlẹ́bọ jáde nílùú náà káfọ òkúta gidi lè ṣe dáwà làwọn ẹlẹ́bọ jáde wípé wà fà yìí tó ọba palẹ̀ mọ́ ó kú àbá ni mo ṣe fẹ́ mo fẹ́ kú. wọ́n á kó gbogbo ńdè àti pàrọ̀ àti gbogbo nǹkan jáde wọ́n á bẹ̀rẹ̀ sí na àfọ òkúta gidi. ọgbọ́n bọ́yé bàbá. àfọ òkúta gidi wọ́n á bẹ̀rẹ̀ sí pé ó kọ́ lọ bẹ́lẹ̀ yìí bá ń na lóńdè bítọ̀ ń na lóńdè ń kálukú wa ń na àwọn nǹkan fẹ́ bá ń na yẹlẹ yọ ká ẹ̀mí mo fi hàn wá nígbà ilé yàtọ̀ lọ yìí àáfà àtẹ gbé dágà lé tọ́tẹ̀ bàbá mi bàbá ẹlẹ́lẹ́ni tí ò túra lẹ̀ ìrọ̀wù lápapòrà wa tẹ́ ẹ bá mọ̀ pé kì í ṣe pé àáfà náà ta mọ́ra èmi ò jẹ́ pé mi ò sí ń bẹ̀ àáfà singlet lásán lẹ́wọ̀ ẹ lè wọ níkà ṣe mọ̀ pé ẹ̀sìn ní òò ní kàkọ́sà ti kọjú orúnkún singlet yín tá a lè ríran rí yín pé ẹ̀ẹ́dẹ́ bàǹtẹ́ ẹ̀ẹ́dẹ́ òǹdè ẹ̀ lò fúnpá ẹ̀ lò kankan ẹ̀ wá jáde káwá máa kó ògùnbò yìí bọ́ọ̀bà survive ẹ̀ náà ní ọmọgbọ́n káfíńsẹ́ ló ọmọ àfáàlà wa àwọn bàbá wa ń gbà ní kálukú ń dira ogun ojú ogun nígbà àwọn kálukú máa ń dira nǹkan ogun bóyá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n mú irun ànábì wọ́n fi lọ ta kókó mọ́kànlá iná fa ṣápítà méjèèjì tó parí àlùkùránì kúlẹ̀ àwùsù bí ṣúrátù nọ́ọ̀sì àti fálákì kọ́ ni ìlómú wá kókó mọ́kànlá wọ́n mú irun ànábì wọ́n wá fi ta kókó wọ́n sa ògùn sí wọ́n wá lọ gbé sínú kànga tí ò sómi bẹ̀ mọ́ wọ́n wá gbókúta lé lórí wọ́n wá tó rọ́yé pẹ̀bú ìnira wa bá dé bá ànábì èyí lẹ́mọ̀ sọ fún wa o àbí tẹ́ bá tó wá fẹ́ tú bá mi fún wa ni o tẹ́ bá rí àwọn àfáà tó lè fi fáláàkì sàṣẹ ṣọ́ọ̀tù kúlà wúṣù dúrọ́bìlì fáláàkì sàṣẹ fún yín tẹ́ bá fi ọlọ́run ọba o ìrìnlọ́wọ́ láwa máa pa ànábì ní o tí wọ́n sa nǹkan sí tí ò lè dìde àwa na àfáà oògùn bàbá o ó ti yé mi o ó ẹsẹ̀ yé mi ní o ìpè agbọ́dọ̀ dira kò sí àáfàá tí ò dira ń jọun gbogbo àwọn àáfàá pápálá kò sẹ́ni tí ò dira nípa ẹ máa ń lo òde wá sí nígbà téèyàn ń lójú ogun ni gbogbo tíra lẹ́ làwọn náà ní a ní tá à ń pè ní kùndí ṣé jákùmọ̀ ti ṣe jákùmọ̀ lè mọ táwọn bàbá ń pè ní kùndí. omi ò gbókú ni wọ́n á ń kó owó àbá ńlá òkúta gidi. kí ló dé tó yẹ pé ẹ tó bú àlébí ò ṣe gbókú ó kálukú náà ló ní nǹkan ìyẹn gbókú ni ẹgbà wa mọ̀ bẹ́ẹ̀
ó yẹ ká fi ta lọ lọ́run lẹ̀ kó gbókú. nígbà wọn kó bàbá ńlọ òkúta gidi àbá wa tó gbọ́n àbá tó dúró báyìí pé tọ̀ ẹ̀wọ́n ló tún kù. àbá wa bí wọn pé ṣe wá gbà wípé agbára Ọlọ́run ju èyí tí ń bẹ lọ́wọ́ yín lọ. ọ̀pọ̀lọpọ̀ wọn dá tí ń bẹ lọ́wọ́ lẹ́jọ́ náà tí wọ́n dé. àbí kílẹ̀ lọ mú ìtí wọ́n gan sọ ní ìsìnkú yàtọ̀ sí tí babaláwo yìí ń sọ ìtí wọ́n sọ ẹ kàn lọ pẹ́ ní pápá mọ́ra ni ìtò ń sọ ní ìsìn náà yàtọ̀ sí. ìtẹ̀filẹ̀ prove ẹ̀ fún mi wípé kìí ṣe pé bàbá di nǹkan mọ́ra èèyàn wọ ẹ bá mọ̀ pé òun láyà rẹ̀ lóyún yóò wá wọ singlet tó bá wọ singlet tán yóò wọ níkà ó wá lọ síbi tẹ́tí àwọn tó lóńdè tí wọ́n bá náyàn tí àwọn èèyàn yọ tọ̀ọ̀tọ̀ káwá kó bọ̀ ká yà ọ́ lẹ́yìn ọ̀kẹ́ yé ọ̀nà báyìí ni mọ̀ tánra rẹ̀ àáfàá kan bẹ lára àwọn àáfàá tó lóko ní tá a sì wárí fúnlẹ̀ Yorùbá ńgbà wọn fi oògùn bọ́ lọ́wọ́ bó ṣe jẹ́ akíkanjú tó ọwọ́ ẹgbẹ́ ṣàdúrà lọ́wọ́ àṣùnà ni pé kó wọn lọ máa fi ọwọ́ ìbọ àwọn ẹni Ọlọ́run kan lọ́wọ́ kí wọ́n bò ń ṣàdúrà sí i. Bàbá wa ní Mádùlẹ̀ Àràbíyà wà lára àwọn tó wá fọwọ́ ń bà lọ́wọ́ àwọn àáfàá Ọlọ́run mẹ́rin àwọn wàlíyọ̀ Ọlọ́run mẹ́rin ló ní kọ́ lọ fi bọ̀ ọwọ́ ń sì san ìbẹ́ gbọ́tàn ìbẹ́yìn náà mọ̀. ọ̀dà bàbá wa Sheikh Abibulai Mudiru Morikas ibi tí yóò ti bẹ̀rẹ̀ èyí náà kọ́lẹ̀ ń fi ákáṣífù nù wọ́n látẹ̀yìn tẹ́ ẹ ní pé ẹ fi pọ́n wọn lé ní àǹfà ákáṣífù nù ṣé wọ́n bí ọ̀ wọn ò láwọn ọmọ tí ń tẹ̀lé wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kọ́ ní tọ́sẹ̀lẹsẹ̀lẹ̀ wọ́n tún ṣe tẹ̀sírì lọ́wọ́ ẹ̀ tó ti lọ́ mọ́ bó tí àmọ́lẹ̀ ẹ múra sí ẹ pàdé pẹ̀lú Ọlọ́run tèmi bá ń bá Sheikh Habibu fà lórí ìtàn tí wọ́n sọ ní àáfàá tiwa ní Sheikh Habibu ìtàn lọ́jọ́ dàwapọ̀ téèyàn bá ti sọ̀sọ́kúsọ nípa ẹ̀ rí i pé nínú àwọn àáfàá tí mo máa ń gbé fún ni Jackman gbọ́dọ̀ máa rí i pé kíní ti ń pọ̀ jù káwé máa rò pé ọ̀rẹ́ rẹ náà àáfàá yín nu tó rẹ̀ ní sọ̀rọ̀. mùsùlùmí òun ni ṣé Ádámù fi rí àbá òkúta gidi nílé ní pàkátà ní ọtí sẹ́wọ̀n mẹ́sìkínú kú ní Ológùnmọ̀ṣọ́ tí àbá òkúta gidi jòkó sí Ádámù wá ní àwọn ọmọ ogun Ọlọ́run làwọn èyí tó jòkó òun wọ́n na wọn síbà sọ́jà Ọlọ́run ni wọ́n pe bàbá òkúta gidi jọ náà. nígbà wọn mọ̀ pé àbáwọ̀ òkúta gidi ọgọ. irú bàbá ni. nílẹ̀ Yorùbá èmi bá a lọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n bá fẹ́ wẹ àwọn adóṣù Ṣàngó wọ́n sọ ẹran mọ́ta ni torí wọ́n mọ̀ pé àwọn Ṣàngó wọ́n rán àràárọ̀ òkunlé wọ́n ta mọ̀rìwọ̀ pé wọ́n sì sọ ẹran mẹ́ta wèrè la fi ń wo wèrè wọ́n sì mú ẹlẹ́kọ̀ọ́ sì gbé àké lọ́wọ́ báyìí tàbó ṣe Ṣàngó nígbà wọ́n bá ń ṣe kò ní yá àfáà tó kú lórí wípé wọ́n fẹ́ wo ní Ṣàngó ibi náà mo ti fi hàn wá mọ́sálásí lọ́yọ̀ọ́ tí wọ́n kọ́ tí ń wó táwọn àfáà ní gbá lórí àwọn wá tó kọ yóò tó wó láwọn oníṣègùn nígbà wáyá tẹ́ wá túbọ̀ yín bàbá ní fi ti wá disturb yìí orí yín ti pé ọyẹ wá kọ náà fi kọ àwọn ilé Ṣàngó ò sì jìnnà síbẹ̀ ilé Ṣàngó tó ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n ti gbé adélé Aláàfin lórí wọ́n sì jọ ń bára wọn fìfẹ́ sí báwa ṣe rí ilẹ̀ Yorùbá nù Jackman bá ṣe rí nù fáwọn táyà ṣe ń darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí n ta sọ lára àwọn irinṣẹ́ tí a fẹ́ rà bí mo ṣe sọ iná ni ẹ̀rípa ti ń sọ̀rọ̀ nípa mò ń bọ̀ mo fẹ́ fi hàn wá ní a ti ń sọ̀rọ̀ nípa whiteboard wa tó ṣe pé tá a bá fi ṣe ètò gbogbo nǹkan tá a bá ń ṣe láàmú fi hàn wá ń bẹ̀ ó wà lórí kóńgà ní whiteboard wa ṣé kinní ò ti mò ń bọ̀ jẹ́ wo kinní yìí náà kí ló dé tí ó ṣe báyìí àṣà ń bọ̀ tí mọ̀jẹ̀lẹ̀ ò tún dà mí láàmú so whiteboard wa nílé yìí so 300,000 ni gbogbo ètò tá a bá ń ṣe gbogbo àwọn documentary ní gbogbo ó lè connect mọ́ internet so ó ṣe é zoom ó tó ṣe é kọ nǹkan sí lójú tó pé gbogbo àwọn ibi tá a bá lọ àwọn máàpù ní gbogbo nǹkan tá a máa fi hàn wá 300,000 ẹ̀rọ tá a bá fẹ́ dá sí a lè kàn sí mi fóònù nọ́mbà mi náà ní opay account mo ti pin ẹ̀ síbẹ̀ yẹn opay account ẹ kàn yọ 0 àkọ́kọ́ kò ń bẹ̀ ní opay bank ẹ yọ 0 fóònù nọ́mbà náà ní 8023687432 lẹ́ẹ̀kan sí 8023687432
bá sì fẹ́ kàn sí mi lórí WhatsApp náà òun náà lẹ́ẹ̀fẹ̀ kàn sí mi ẹ lè fi +234 sí +234 8023687432 ẹlẹ́ẹ̀fẹ̀ kàn sí wa. Mo rò pé bó ṣe rí nù gẹ́gẹ́ bí tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn tá à ń ṣẹ̀ṣẹ̀ bọ̀ ní tí Jackman ń gbé ìlọ́fà ọ̀rọ̀ àkọlé rẹ̀ tó gbé jáde nì pé ẹ má fi ọba Ìlọrin wé ọba kankan ó yàtọ̀ síra wọn pé emir ni kì í sọba gẹ́gẹ́ bí o ti ń bẹ nínú òfin olórí àwọn mùsùlùmí kọ̀mítì kódà kí tó ṣe gbogbo Ìlọrin gángbà yìí tó tẹ̀ ti sọ ìdí pé emir ni kì í sọba so láti wá máa sọ ọ̀fẹ́ máa fi emir lọrin ó lò nínú Nigeria constitution kò sí nínú àwọn first class ọba kò sínú àwọn first class olórí ìlú emir lọrin ò sí ń bẹ̀ tẹ́ ẹ bá sì lọ́wọ́ à ń bẹ̀ gbogbo tẹ́ ẹ fi sọ̀rọ̀ ẹ mú jáde emir lọrin kò sí nínú àwọn first class Sultan Sokoto wọ́n mú Shehu Borno lókè ọya báwọn wọ́n dàgbọ́ tó kù kan tí wọ́n tún mú lókè ọya lọ́dọ̀ tí wọ́n ń bí Aláàfin Ọ̀ọ̀ni wọ́n mú lọ délẹ̀ Yíbò bẹ́ẹ̀ ẹni ìgbà tí wọ́n lọ sí kìnní kan emir Kánò kan ló bá gbé àga Aláàfin fa láyé Àbáṣà Aláàfin fàyọ pé àrífín níbo tí Sultan bá jókòó báyìí ẹ bá kọ́kọ́ dé ẹnìkan ni ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni àbẹ́lẹ̀ ẹ̀gbọ́tàn rẹ̀ àtàdánù ni pé tó bá jọba èyí jọba ká lójo ẹ bá jọba àyè jọba ká lójo àbẹ́lẹ̀ ẹ̀gbọ́rí ẹlẹ́ẹ̀gbọ́tàn rí ni pé mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa ìtàn Yorùbá àṣà Yorùbá ojúṣe gbogbo wa ni ká dáàbò bò lọ́wọ́ àwọn ọ̀tá tó ṣe pé wọ́n ń dá ète ọ̀pọ̀lọpọ̀ ń pè mí kí n ṣe ẹjọ́ wo lẹ pé àwọn eléyìí pé kí wọ́n dákẹ́ wọ́n yé hùwà mùnáfìkì ẹ wá sọ̀rọ̀ sẹ́yìn lẹ́sẹ̀ máa sọ fún mi pé mùsùlùmí ni mí wọn ọ̀wẹ́ mi sí ìsìláàmù rí bàbá tó bí mi wọn ọ̀wẹ́ sí ìsìláàmù bàbá rẹ̀ wọn ọ̀wẹ́ sí ìsìláàmù ètò tó bí òun náà wọn ọ̀wẹ́ sí ìsìláàmù ètò tó bí òun náà wọn bí wa sínú ìsìláàmù yìí ni so sẹ́mi lẹ́wà máa sọ pé ẹlẹ́sà máa sọ fún mi àmọ́ ẹ má bàyé jẹ́ mọ́ ni ẹjọ́ kálukú ọ̀sẹ̀sìn rẹ̀ tá a bá ṣẹ̀sìn wa ìlú ọ̀dà tó kálukú bá ṣẹ̀sìn rẹ̀ tẹ́ kàn án pariwo tẹ́ ń pa tatatata kò sọ̀rọ̀ tẹ́tẹ́ ẹ sọ tí ò lé sí ẹ lè máa sọ̀rọ̀ lókà kẹ́ ẹ máa sọ̀rọ̀ láàrin ara yín bẹ́ẹ̀ tó bá fi lè gbé jáde àwẹ̀ sì fún subhana rabbika ẹ ṣé mo dúpẹ́ o.